لبيك اللهم لبيك. gbogbo mùsùlùmí káàkiri àgbáńlá ayé ilẹ̀kùn hajj àti umrah ìrọ̀rùn ti ṣí láti ṣe hajj àti umrah onífọ̀kànbalẹ̀ ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé làṣẹ wá ń gbé wá láti wá jẹ nínú àǹfààní tí ọ̀pọ̀lọpọ̀ ti ń gbádùn lábẹ́ iléeṣẹ́ Save Your Soul Hajj and Umrah Services èyí tí Alhaji Saheed Shittu léwájú ẹ̀ ẹ kúkú ti mọ̀ ti Saheed Shittu wípé ìlànà súnà ló ń tọ̀ bí ànábì ṣe ṣe umrah àti hajj láṣẹṣẹ o ètò tó gbópọn ni Alhaji Saheed Shittu ti ṣe sílẹ̀ ilégbé ìrọ̀rùn tí ò jìnnà sí haram ní Maka àti Madina siara ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dọ́sọ̀ ní Maka àti Madina ìtọ́jú tó péye láìgbò láìyẹ̀ pabambari ẹ̀ ní pé àǹfààní ìsọdíẹ̀díẹ̀ ń bẹ lọ́dọ̀ wọn láti wá jẹ́ alábàápín nínú hajj àti umrah ìrọ̀rùn 2020 ẹ máa pe Save Your Soul Travels and Tours lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447-9461-18721 tàbí +447-9461-18722 àràfà 2020 Save Your Soul là ń bá lọ. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته akẹ́yìn ọmọ ìyá wa nínú ẹ̀sìn káàkiri gbogbo àgbáńlá ayé ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run orí ajẹ́jẹ́ tó ọlọ́run kó máa bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam kíkẹ́ ọlọ́run máa bá wọn ará ilé ànábì ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run kó tún máa bá wọn sábẹ́ ànábì àti gbogbo ẹni tó gbọ́ tó gbà tó tún wá tẹ̀lé títí díjọ́ kẹyìn Allahumma àmín tó ẹ má bínú ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ṣe pé mo ń complain pé ayẹ̀ṣẹ̀ múfù sínú stúdíò yìí ni a lè nídìí kíni àwọn nẹ́tíwọ́ọ̀kì wa agídí ni àfi má lè jẹ́ ohun tó fà á ti ṣèkì wa mo fọlọ́run ṣọ́ fi ṣe program lánàá náà nìyẹn ṣùgbọ́n ní alẹ́ yìí ní ìsìn ó yẹ kí Sheik wa Abdullahi Mustapha kan ti bẹ̀rẹ̀ program ti pẹ́ èmi gangan náà mo ti ṣe wàhálà níbi iṣẹ́ mi ó ti rẹ̀ mí mo wá sùn gbà tí mo tún jí gan mo tún kò sẹ́nu nẹ́tíwọ́ọ̀kì kò ṣe nẹ́tíwọ́ọ̀kì kọ́lọ́njọ́ máṣá ìṣíjú àná ẹ̀ wo gbogbo wa o ìdáwọ́lé gbogbo ọlọ́njọ́ máṣá ìjọ yọrí sí dáadáa inú àwọn ẹ̀fẹ́ ẹlẹ́bọ̀dẹ̀ ti lọ́ndùn pé ọpẹ́ o Saheed Shittu ogun tasari ti mú tẹ bá sọ̀gbọ̀n yẹn sí mi tí bá ráyè ṣiṣẹ́ tí mo fi ń rí owó ó mà dá díẹ̀ ẹ bá sàásì mi lọ́kẹ́ yín tẹ́ sàásì mi lọ́wọ́lọ́wọ́ yìí òun ló pè mí ó pè mí gan ṣáàtì gbọ́ ẹ̀yà fẹ́ lẹ́gbọ́ ń tẹ́ ń sà lọ́wọ́ yìí òun ni mo like ẹni kúrẹ́ tẹ́ bá sà mọ́ ẹ̀yin wèrè àtẹ̀yìn àjẹ́ àtòṣó gbogbo yín papọ̀ òṣìlẹ̀ ń ṣe àti ẹ̀yin tẹ́jọ́ rànjú mọ́ra yìí anyway kọ́lọ̀ ṣíjú àná ò wà tó Sheik wa Abdullahi Mustapha táà nígbà yìí ní láì nígbà yìí lásìkò gbogbo ọ̀sẹ̀ tó kọjá tí ẹ kí Sheik wa continue pẹ̀lú tọ́pìkì tó ń bá wa bá lọ òun náà fẹ́ padà sórí ẹ̀ ó yẹ kí tiẹ̀ fi part 2 sí mo gọ́ra mi ní ẹ má bínú mo fi part 2 sí ọ̀rọ̀ tẹ́ ń bá wa bá bọ̀ ìgbàgbọ́ tí yẹ kí ìgbàgbọ́ wo ló yẹ kí mùsùlùmí ní ẹ o mo fẹ́ ẹ jẹ́ fi part 2 sókè mi bẹ́ẹ̀ sí part 2 Sheik wa ẹ bá wa sálámọ̀ sí gbogbo àwọn ará ilé torí àwọn èèyàn ń disturb pé Sheik wa Abdullahi Mustapha kaná ń bọ̀ wọn ti wà kíní kan tó every Monday Sheik wa Abdullahi Mustapha náà máa ṣe program fún wa kọ́lọ́njọ́ máa ṣe ṣerun tó Sheik wa bisimilayi ìgbàgbọ́ wo ló yẹ ká ní ṣé kébí náà nígbàgbọ́ sí bisimilayi kí n máa fi dípò ọ̀fọ̀ kiri ni àbẹ̀wò ń bẹ̀ kọ́lọ́ máa ṣe ṣerun bisimilayi Sheik. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وبه نستعين فلا عدوان إلا على الظالمين إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله وصفيه وخليله وخيرته من خلقه وأمينه على وحيه أرسله ربه رحمة للعالمين وحجة على العباد أجمعين وهدى الله تعالى به من الضلالة وبصر به من الجهالة وكفر به بعد القلة وأغنى به بعد العيلة ولم به بعد الشتات وأمن به بعد الخوف وصلوات الله وسلامه عليه وعلى آله وأصحابه غر الميامين ما اتصلت عين بنظر ووعت ركبا بقدر وسلم تسليما كثيرا. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فيا أيها الناس اعلموا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعاذنا الله وأجارنا من النار. عباد الله السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. Adá ọpẹ́ fún Ọlọ́run ọba. Alhamdulillah. Ọlọ́run ọba tóbi. Gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí adá ọpẹ́ fún bó ṣe yẹ kí ayin Ọlọ́run bó ṣe yẹ ká ṣe ìgbétóbi fún Ọlọ́run ọba. Ajẹ́rìí pé Ọlọ́run ọba yìí wọ́n ṣoṣo ní òpé méjì á bèrè tàbí ṣe ká sọ wípé Ọlọ́run ọba pé mẹ́ta àkókò níranìran tó ṣe wípé òun nìkan ni lánàá òun nìkan ni lónìí òun nìkan náà ni yóò máa jẹ ọba láìpẹ́. Òun náà ni ìkápá sánmọ̀ méjèèjì ilẹ̀ méjèèjì àti gbogbo ohun tí ń bẹ láfonífojì rẹ̀ ìkápá gbogbo ìkápá ọwọ́ ọlọ́pàá pẹ̀lú nìkan tó wà. Àwọn tí wọ́n ti rí bákan náà bí ẹni wípé anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oríṣi ọlọ́run ọba ní ṣe. Òun náà ni ẹni tó rọ̀ ọba wọ́n sọ pé láti máa jẹ́ ìfẹ́ gbogbo àgbáyé pátápátá. Òun lẹni tọ́rọ̀ wọn bá rán wá láti wá kó wa kúrò ní ojú ọ̀nà àánú ó tọ́ wa sí ọ̀nà ó tọ́ka wa lọ sí orí ojú ọ̀nà tó tọ́. Ìfẹ́ ọlọ́run ìgbọ̀n ọlọ́run ọba lọ́pọ̀ ó ní àgbègbè àwọn ọba tọ́rọ̀ kó wa ṣe àlékún rẹ̀ fún àlejò Muhammad sallallahu alaihi wa sallam. Àwọn aráàlú rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ ẹni gbogbo àwọn ẹni rí àwọn ẹni dáadáa tí wọ́n ti ṣe Islam dáadáa ní agbárí orí ọ̀nà tí ànábì sallallahu alaihi wasallam tánàbí fẹsẹ̀ wọn lé abẹ́ ọlọ́wọ́n ọba jùmọ̀ ọlọ́run kó mọ̀ bí ẹsẹ̀ ìkọ̀kan wa náà lórí ojú ọ̀nà ànábì. kí ló ní ojú skrini. láti wá báyìí lọ́nà ọlọ́run pàtó láyé nínú sàárè nítorí àgbàdàgbà ọlọ́run kò sì wá ní ẹni ìyọ́nú rẹ̀. ẹ jẹ́ ká lọ mọ̀ wípé ojú ọ̀nà kan ṣoṣo láti lè rí ìyọ́nú ọlọ́run ọba. Sheik ọlọ́run ọba pàdé. ṣe ní earphone. bẹ́ẹ̀. tẹ bá ṣe lè plug earphone mọ́ kíní yẹn tó ó ń dún bákanbákan. ok ẹ jẹ́ kí n fi earphone sí. ẹ fi earphone sí ó ń dún bákanbákan ó dàbí tó kò sí earphone ń bẹ́ẹ̀ ló fà fi ṣe bẹ́ẹ̀. network wa ò gbádùn lálẹ́ yìí náà but à ń maintain ẹ̀ bẹ́ẹ̀. mo nígbàgbọ́ tó bá fi earphone sí á tún yàtọ̀ díẹ̀ tó ẹ fi earphone sí ẹ bá fi earphone sí báyìí ó ń dún bákanbákan bí ata dídí
aha kò dúbẹ̀ mọ́ yóò tún wá òkè báyẹn. ó wà òkè ni kò ṣe pé yóò tún wà ṣéwù alhamdulillah. tó bí a ṣe bá lọ jama ẹ jẹ́ ká lọ mọ̀ yí pé ojú ọ̀nà kan tá a fi lè bá ìyọ́nú ọlọ́run ọba pàdé tá a fi lè rí ìyọ́nú ọlọ́run ọba láyé nínú sáré níjọ́gbìn dàkíyàmà téèyàn ò fi di ẹni ìkẹ́ ọlọ́run ọba náà ní ojú ọ̀nà alkitabu wa sunna tí í ṣe ojú ọ̀nà alqur'ani ọlọ́run ọba àti sunna anabiwa muhammad sallallahu alayhi wa sallam. èyí owó ojú ọ̀nà tó bá ti lọ yapa sí ojú ọ̀nà kan ṣoṣo yìí jama ẹ jẹ́ àmọ̀ yìí pé ọ̀nà àdádálẹ̀ ni gbogbo ọ̀nà àdádálẹ̀ anabi ti jẹ́ kó yé wa yìí pé ọ̀nà àánú ni gbogbo ọ̀nà àánú anabi ní inú náà ni ọlọ́run ọba darí rẹ̀ sí àwọn ọlọ́run ọba ní olùṣọ́ kúrò níbi ìjìyà iná rẹ̀ ọlọ́run kí ó dákun kí ó kà wá kún nínú àwọn èrò àlìjẹ́nnà nínú àwọn tó jẹ́ pé wọ́n mọ̀ bẹ nínú ìyọ́nú ọlọ́run ọba tó bá dijọ́ gbọ́dọ̀ kíyámà. ikhwatal iman jàmá mùsùlùmí lẹ́yìn tí a dá ọpẹ́ fún ọlọ́run ọba tá a tọrọ ìkẹ́ àtìgẹ̀ fún anabi sallallahu alayhi wa sallam à ń gbára wa níyànjú kí á gbìyànjú ká jẹ́ nìkan tó jẹ́ pé yóò jẹ́ olùpáyọ̀ ọlọ́run ká jẹ́ nìkan tó jẹ́ pé yóò bẹ̀rù ọlọ́run ọba rẹ̀ ní ìbẹ̀rù tòdodo ní ìbẹ̀rù tòótọ́ ní ìbẹ̀rù tó jẹ́ pé láti inú ọkàn òun náà ni yóò ti wá torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ti jẹ́ pé wà nínú ọ̀rọ̀ olówó iyebíye rẹ̀ anabi ní níta ń pè ní ìpayọ̀ ọlọ́run ọba nínú ọkàn náà ní ààyè rẹ̀ ìbẹ̀rù ìpáyà tí yóò wá láti inú ọkàn wá tí yóò ti inú ọkàn wá wá òun náà lọ́lọ́run ọba nídìí lọ́dọ̀ wa o kì í ṣe ìbẹ̀rù orí ahọ́n kì í ṣe ìpáyà orí ahọ́n òun lọ́lọ́run ọba bùkátà ní ọ̀dọ̀ wa bí ó ṣe wí pé ìpáyà kan tí yóò wá láti inú ọkàn wa torí náà jẹ́ máa mùsùlùmí ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ọba ẹ jẹ́ ká páyọ̀ ọlọ́run ọba torí pé ìpáyọ̀ ọlọ́run ọba yìí òun náà ni ògbóngbórí ọ̀rọ̀ nígbà tó jẹ́ wípé ọlọ́run ọba máa pààrọ̀ wa rẹ̀ fún wa lọ́pọ̀lọpọ̀ ayé nínú alukur'an al-karim tọ́lọ́run ọba bá sọ̀rọ̀ lọ síwájú tọ́lọ́run ọba tún sọ̀rọ̀ bọ̀ ìtọ́lọ́run ọba parí rẹ̀ sí òun náà ni pé ẹ páyọ̀ ọlọ́run ọba ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ páyọ̀ ọlọ́run ọba ẹ̀yin mùmìnì torí náà jàmá mùsùlùmí ìpáyọ̀ ọlọ́run ọba ó di ọwọ́ wa o ìpáyọ̀ ọlọ́run ọba ó di ọwọ́ wa ní kọ̀kọ̀ àti ní gbangba ní gbogbo àyíká ìta bá wà òun náà ni a gbọ́dọ̀ di ìbẹ̀rù ọlọ́run sínú ẹrù wa ìbẹ̀rù ọlọ́run kì í ṣe nǹkan téèyàn máa ń bẹ̀rù ọlọ́run ọba ní gbangba téèyàn bá dé kọ̀kọ̀ tán èèyàn wò wípé kò sẹ́ni kankan ń bẹ̀ mọ́ a wàá sọ ìpayọ̀ ọlọ́run ọba a wàá sọ ọ́ nù eléyìí ò bójúmu fún mùsùlùmí bí ó ṣe wípé mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ nìkan tí yóò payọ̀ ọlọ́run ọba rẹ̀ ní kọ̀kọ̀ àti ní gbangba ni torí náà jàmá mùsùlùmí ní ìjókòó wa eléyìí tó ti sáwájú níbi ìdánilẹ́kọ̀ọ́ tá a ti ṣe síwájú aláǹfààní láti ṣàlàyé fúnra wa nípa wípé kí náà ni nǹkan tó yẹ kí mùmíní ó nígbàgbọ́ sí kí ni nǹkan tó yẹ kí mùsùlùmí kí ni nǹkan tó yẹ ká gbàgbọ́ kí ni nǹkan tí ó yẹ kó máa jẹ́ àdíọ́kàn wa síwájú ká tó máa lọ ó yẹ kí a kí ara wa kí a kú ìfaradà níbi ìtẹ̀lé àwọn òfin ọlọ́run ọba a kú ìfaradà níbi ìjuwọ́jú sẹ́lẹ̀ fún ọlọ́run ọba torí pé eléyìí nínú àkòrí ọ̀rọ̀ ni tó jẹ́ wípé kò gbọ́dọ̀ má sí ní inú ìsẹ̀mí ìjọmọnìyàn oore tó fi ń tóbi jù tọ́lọ́run ọba máa ń ṣe fún yàn láyé òun náà ni kọ́lọ́run kó sí yàn ní mùsùlùmí kọ́lọ́run kó sí yàn ní mùsùlùmí kọ́lọ́run ọba ti wá sí wá ní mùsùlùmí ìdí ni ta fi ń pera wa sákèésí ní gbogbo ìgbà lọ́fà tó fi dàbí gba wípé kí ló dé ariwo ní gbogbo ìgbà a gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí lásán àyàfi ká jẹ́ mùsùlùmí tó jẹ́ wípé yóò juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ọba ní ti pátápátá tí yóò ní ìmánu tó jẹ́ wípé yóò pé pérépéré tí è ṣe ààbọ̀ ìmánì ìdí ni tó fi jẹ́ wípé a kí ara wa kú ìfaradà a kíra wa kú ìgbọ́rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ tá a tún wá ń gbọ́ yìí ká tún gbìyànjú ká máa mú un lò kó má jẹ́ wípé a kàn ń gbọ́ lásán ìpínlẹ̀ àkódà gbádùn wọn kódà gbogbo tí wọ́n ṣàlàyé fún wa kódà òótọ́ ni ṣùgbọ́n káwá lè fìdí òtítọ́ rẹ̀ múlẹ̀ ó náà ní pé kó jẹ́ wípé kó máa lápa nínú ìṣẹ̀mí ayé wa abẹ́ ọlọ́run ọba ọlọ́run kó ṣe é ní ìrọ̀rùn fẹ́ni kọ̀ọ̀kan wa kó jẹ́ kó lápa nínú ìṣẹ̀mí ayé wa káfí wá bá ìyọ́nú ọlọ́run ọba pàdé
nínú sẹ̀mí ayé nínú sàárè níjọ́gbìn àkìyàmà kọ́lọ́n kó ṣe wá ní ẹni ìyọ́nú rẹ̀ akí àwọn àfáwà Sheik wa àfáwà Sa'idu tó jẹ́ pé àwọn náà ni wọ́n ti agbátẹrù àwọn ètò yìí kọ́lọ́n kó dàkún kọ́ máa bá wa kún wọn lọ́wọ́ gbogbo àwọn ṣòyókò wa lórí ètò yìí kọ́lọ́n kó bá wà pẹ̀lú wọn o kọ́lọ́n kó má fi ẹ̀yìn fọ̀kan wọn kọ́lọ́n kó má fi wọn lẹ̀ láíláí. Jàmáà mùsùlùmí ibi tí a máa lọ nísìnyí òun náà ní nípa àlàyé tá à ń ṣe fúnra wa lọ nípa al-iman. A rí i pé ní ìjókòó tí ó kọjá aláǹfààní láti ṣàlàyé fúnra wa pé kí ni nǹkan tí à ń pè ní ìmánì gangan nínú èdè àti ní ìfọ́síwẹ́wẹ́ a ṣàlàyé eléyìí fúnra wa bákan náà kí ni ọlá tí ń bẹ fún ìmánì aláǹfààní láti ṣe àlàyé eléyìí náà bákan náà kí ni àwọn ìpele tí ń bẹ fún ìmánì a ṣàlàyé eléyìí náà bákan náà a tún ṣàlàyé fún wa wípé ìmánì tá à ń sọ yìí ìmánì yìí máa ń dínkù ó sì tún máa ń lékún a ṣàlàyé nípa eléyìí ibi tá a dúró sí ní ìgbà yẹn náà nìyẹn so inshallah ta'ala lẹ́nìí a máa tẹ̀síwájú láti bí wípé kí ni àwọn orígun ìmánì yìí arkanul iman kí ni àwọn orígun tí ń bẹ fún ìmánì tá à ń sọ nípa rẹ̀ yìí àfáàjì kó yé wa kọ́lọ́n kí ọba àṣàlékún ìkẹ́ kọ́lọ́n kó bá àṣàlékún àánú rẹ̀ fún àwọn sheikh wa tí wọ́n ṣe tírà tí a fi ń ṣàlàyé fúnra wa yìí tírà yìí ó wà fún àwọn oníbẹ̀rẹ̀ tí wọ́n tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ nínú àwọn ọmọ ilé kéwú tó jẹ́ pé yóò máa ṣàlàyé fún wọn kí náà ń pè ní al-i'tiqad kí náà ń pè ní àdíọ́kàn tó yẹ kó jẹ́ àdíọ́kàn mùsùlùmí wọ́n sọ orúkọ tírà ní fiqhul i'tiqad fi daw'il kitabi wa sunnah sheikh wa Dr. Daud Abdulkarim àwọn náà ni wọ́n ṣe tírà náà kọ́lọ́n kí ọba àṣàlékún gbígbàdúrà fún wọn kó bá wà pẹ̀lú wọn ohun tí ọlọ́run ọba ṣe fún wọn lóore kọ́lọ́n kó má jẹ́ kí ìbàjẹ́ kó wọnú rẹ̀ èyí tó kù tí wọ́n ń rawọ́ sí ọlọ́run ọba kọ́lọ́n kó bá ṣe ní ìrọ̀rùn fún wọn kó jẹ́ kí wọ́n pẹ́ fún wa kọ́lọ́n kó jẹ́ kí wọ́n wúlò fún súnnà fún wa pẹ́ lórí ilẹ̀ àmín. jàmáà mùsùlùmí afáwa ṣàlàyé fún wa wípé lil iman sittatu arkan wọ́n jẹ́ kó yé wa wípé ń bẹ fún ìmánì ìgbàgbọ́ àwọn orígun mẹ́fà òun náà ní ń bẹ fún ìgbàgbọ́ tó ṣe pé a máa ka àwọn orígun yìí lẹ́yọ kọ̀ọ̀kan fúnra wa tá a sì máa ṣàlàyé rẹ̀ pẹ̀lú àwọn ẹ̀rí jọ́mìnsó láti inú al-Qur'an al-Karim àti hadith anabiwa Muhammad sallallahu alayhi wa sallam afáwọn ajẹ́ kó yé wa yí pé orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí àkọ́kọ́ ń bẹ òun náà ní al-imanu billahi ta'ala ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba òun náà ní orígun àkọ́kọ́ wal imanu bil malaika bákan náà ìnígbàgbọ́ nínú àwọn màláìka ọlọ́run wal imanu bil kutub bákan náà ìnígbàgbọ́ nínú àwọn tírà ọlọ́run wal imanu bir rusul àti ìnígbàgbọ́ nínú àwọn ànábì ọlọ́run ọba wal imanu bil yawmil akhir àti ìnígbàgbọ́ nínú ọjọ́ kẹ́yìn ọjọ́ yawmil akhir ọjọ́ ìgbẹ̀yìn tọ́lọ́wọ́n bó kó gbogbo èèyàn tọ́lọ́wọ́n bó kó gbogbo àjọ al-iman bil qadar khayrihi wa sharrihi àti ìnígbàgbọ́ nínú kádàrá bọ́yá èyí tí ó mọ́ wá ní o àbí èyí tó kù díẹ̀ kàtó ni àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni orígun ìmánì orígun ìgbàgbọ́ wípé al-Qur'ani ọlọ́run ọba ó jẹ́ kó yé wa bẹ́ẹ̀ wípé èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí kó tó di wípé ìgbàgbọ́ èèyàn yóò jẹ́ ìgbàgbọ́ tó pé kéèyàn tó lè ní imanun kamil kéèyàn tó lè ní ìgbàgbọ́ tó pé orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí gbọ́dọ̀ pé fún yàn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ò bá ti pé bóyá èèyàn gba apá kan gbọ́ èèyàn gba apá kan gbọ́ irú ẹni bẹ́ẹ̀ ìmánì rẹ̀ yẹn à lè pé ní ìmánì tó pé olófà tó fi jẹ́ wípé ariwo máa ń pọ̀ nípa wípé àwọn kan ń bẹ wọ́n pera wọn ní mùsùlùmí wọn ò yé ṣe mùsùlùmí máa ń bi mùsùlùmí wọn yé ṣe mùsùlùmí àforúkọjẹ́ lásán òun náà ni wọ́n jẹ́ wọ́n tara wípé tá a bá wo ìgbàgbọ́ wọn apá kan nínú àwọn orígun yìí òun ni wọ́n gbàgbọ́ apá kan nínú rẹ̀ wọ́n sì ń kárù rẹ̀ wọn ò gbàgbọ́ irú wọn yìí a lè pè wọ́n ní mùsùlùmí o a lè pè wọ́n ní mùsùlùmí àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà tá a kà kalẹ̀ yìí aya al-Qur'ani gbé wá bẹ́ẹ̀ tó jẹ́ wípé ọlọ́run ọba kà á fún wa nínú suratul nisa
ẹ jẹ́ ká lọ wo Suratul Nisa aya 136 á bá níbẹ̀ tọ́lọ́run bá ń kà á fún wa pé àwọn orígun yìí o orígun ìgbàgbọ́ ni. ọlọ́run bá àlékè ọlá sọ fún wa nínú Suratul Nisa aya 136 a'udhu billahi minash shaitanir rajim. يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا. يا أيها الذين آمنوا ọlọ́run bá ní mo pẹ̀lú onígbàgbọ́ òdodo aminu billahi wa rasulih ẹni gbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo ọlọ́run ọba ẹni gbàgbọ́ nínú ọlọ́run ọba wa rasulihi àti òjíṣẹ́ ọlọ́run ọba wal kitabi alladhi nazzala ala rasulihi àti àwọn tírà tí ọlọ́run ọba sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ rẹ̀. jàmáà ẹ jẹ́ ká máa kà á lẹ́yọ kọ̀ọ̀kan á rí i pé á kà á tí ó pé nígbà tí ọlọ́run ọba ń sọ fún wa yìí pé والكتاب الذي أنزل من قبل àti àwọn tírà tí òun ọlọ́run ọba ti kalẹ̀ síwájú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run ọba wa ni wa man yakfur billah ẹnikẹ́ni tó bá lọ yapa ọlọ́run ọba ẹnikẹ́ni tí ò bá nígbàgbọ́ nínú ọlọ́run ọba wa malaikatihi tí ò nígbàgbọ́ nínú àwọn màláíkà ọlọ́run wa kutubihi tí ò nígbàgbọ́ nínú àwọn tírà ọlọ́run wa rusulihi tí ò nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run wal yawmil akhir tí ò nígbàgbọ́ nínú ọjọ́ kẹyìn. a rí i pé márùn-ún òun náà ni a mẹ́ńṣẹ̀ nínú àyà yìí báyẹn. ọlọ́run ní wa man yakfur billah gbogbo ẹnikẹ́ni tó bá yapa ọlọ́run ọba tí ò nígbàgbọ́ nínú ọlọ́run ó di ní wa malaikatihi àtàwọn màláíkà ọlọ́run wa kutubihi àtàwọn tírà ọlọ́run wa rusulihi àti àwọn ànábì ọlọ́run wal yawmil akhir àti ọjọ́ kẹyìn. a rí pé márùn nìyẹn. ọlọ́run ọba ní faqad dalla dalalan ba'ida irú ẹni yìí ó ti sọnù ní ìsọnù tó jìnnà ó ti sọnù ní ìsọnù tefetefe òun náà nírú ẹni náà ti sọnù. jàmá mùsùlùmí eléyìí la fi ń pariwo fúnra wa nípa wípé mùsùlùmí ò gbọdọ̀ jẹ́ nìkan tí yóò máa ṣiṣẹ́ tako tọ́lọ́run ọba wí. tó bá ti ń lọ ṣiṣẹ́ tako nǹkan tọ́lọ́run ọba wí tó ti ní ká máa fi bísímìláì ká máa fi dípò ọ̀fọ̀ tó ti ní ká máa sí gbẹ́rẹ́ arọ́bí tó ti ní ká máa sí gbẹ́rẹ́ mẹ́darí kan tó ti ní á máa wọ́sẹ̀ àwúre jàmá mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ti tako ọlọ́run ọba o ó ti tako ọlọ́run ọba. àbárí ẹni tó pera rẹ̀ ní àáfàá tó ń lọ bú ọ̀kan nínú àwọn màláìkà ọlọ́run àbóǹbú gbogbo wọn lápapọ̀ jàmá mùsùlùmí irú ẹni bẹ́ẹ̀ ńkọ́ ó ti tako ìnígbàgbọ́ nínú àwọn màláìkà ọlọ́run ọba wa kutubihi abínú àwọn tírà ọlọ́run ọba tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ làbá lọ rí ẹni tó lọ takò kan nínú rẹ̀ irú ẹni yìí ń kọ́ ó ti takò ìnígbàgbọ́ nínú àwọn tírà ọlọ́run wa rusulihi abínú àwọn ànábì ọlọ́run níwọ́ tiẹ̀ ní àìwọ̀ gbàgbọ́ o irú ẹni yìí ń kọ́ ó ti takò àwọn ànábì ọlọ́run ọba nìyẹn wal yawmil akhir àbọ̀wọ̀n tiẹ̀ sọ yí pé ọjọ́ kankan ò ní wá irọ́ ni tá a bá ti kú ẹ̀yìn ikú kò sí nǹkan kan mọ́ irú ẹni yìí ó ti tako ọjọ́ òkun yẹn. ọlọ́run bá ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ rí bẹ́ẹ̀ faqad dalla dalalan ba'ida irú ẹni yìí ń kọ́ ó ti sọnù ní ìsọnù tó fojú hàn ní ìsọnù tó jìnnà tefetefe ó náà ní irú ẹni bẹ́ẹ̀ tó ti sọnù. ọlọ́run anabi sallallahu alayhi wa sallam anabi ti di oyé wa wípé gbogbo tí a ń pè ní àánú ní kò síbi nǹkan tí yóò darí sí o wa kullu bid'atin dalalah anabi ní gbogbo àdádálẹ̀ àánú ní wa kullu dalalatin fin-nar gbogbo tí bá ti wá ń jẹ́ àánú pátápátá inú náà ni. torí náà jàmá mùsùlùmí ọlọ́run ọba ni wọ́n ti sọnù inú náà ni wọ́n darí sí. gbogbo ẹnikẹ́ni tó bá lọ kú sórí ọ̀nà àánú yẹn inú náà ni yóò darí sí. láfi ń pariwo fúnra wa pé ẹ jẹ́ á padà lẹ́yìn àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ̀nyí tó jẹ́ pé wọn ò nígbàgbọ́ nínú ọlọ́run wọ́n kàn ń fi ìsìláàmù bojú ni wọ́n ní pé àwọn náà nígbàgbọ́ nínú ọlọ́run ìgbọ́nsẹ́ tí wọ́n máa ṣe yóò máa tako nígbàgbọ́ nínú ọlọ́run ọba tọ́lọ́run bá fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ fún wa nínú Al-Qur'an nínú wọn náà láàrí tí ó máa bú àwọn màláíkà ọlọ́run nínú wọn láàrí tí ó máa tako tírà ọlọ́run ẹni wípé eléyìí
ẹ̀rí láti inú tírà Ọlọ́run ọba ni ẹ̀rí wo yóò wá máa yí wọ́n máa ṣe tàwílì rẹ̀ wọ́n máa yí padà wọ́n máa lọ Ọlọ́run torí pé kò bá fẹ́nu wọn mu gbogbo àwọn wọ̀nyí faqad dalla dalalan ba'ida wọ́n ti sọ ní ìsọnù tó jìnà tefetefe sí àwọn tọ́lọ̀ wọn bọ́ yọ́nú sí orílẹ̀ àjẹmọ́ mùsùlùmí a rí i pé àyà tá a tà yìí ó kó sínú orígun 5 nínú àwọn orígun 6 tá a tà orígun ẹlẹ́ẹ̀kẹfà Ọlọ́run ọba wa mẹ́ńṣẹ̀ fún wa nínú àyà míì ẹ jẹ́ lọ wo suratul Dariyat náà ni Ọlọ́run ọba suratul Qamar ó náà lọ́lọ́run ọba ti mẹ́ńṣẹ̀ rẹ̀ fún wa ní àyà 49 Ọlọ́run ọba ní inna kulla shay'in khalaqnahu biqadar Ọlọ́run ọba ní inna kulla shay'in khalaqnahu biqadar Ọlọ́run ọba ní dájúdájú gbogbo nǹkan táwọn Ọlọ́run ọba dá pẹ̀lú kádàrá ni ó túmọ̀ sí wípé kọ́dàrá Ọlọ́run ọba nǹkan tí mùsùlùmí gbọ́dọ̀ nígbàgbọ́ sí ni nígbà tó Ọlọ́run ọba ti là á mọ́lẹ̀ fún wa pé gbogbo nǹkan inna kulla shay'in àwọn Ọlọ́run ọba dá gbogbo nǹkan pátápátá khalaqnahu biqadar adá pẹ̀lú kádàrá ni ìmọ̀ mùsùlùmí àwọn tá à ń sọ nípa àwọn yìí tá à ń pariwo nípa àwọn yìí ǹjẹ́ wọ́n gba kádàrá ǹjẹ́ wọ́n nígbàgbọ́ nù rẹ̀ a rí i pé kálá ọ̀rọ̀ orí bẹ́ẹ̀ nígbàgbọ́ nù kádàrá òun náà ló fà á tí wọ́n ní fi ní wípé ẹjẹ́ àsìn gbẹ́rẹ́ àrọ́bí gbẹ́rẹ́ tí ó máa rọ́bí fún wa gbẹ́rẹ́ tí ó máa sì sọ fún wa ẹjẹ́ àlùkà lùwó ẹjẹ́ àlùkà kìnnìkan ẹjẹ́ àdè òǹdè ẹjẹ́ àdè pàró gbogbo ẹ̀ tí wọ́n ń dè yìí kò sí nǹkan kàtà yọ wípé kaburú ọmọ bá ṣe wọ́n àwọn ti gbàgbé kọ́dàrú Ọlọ́run tọ́lọ́run ọba sọ fún Ànábì sallallahu alayhi wa sallam pé kullan yusibana illa ma kataba Allahu lana huwa maulana wa ala Allahi falyatawakkalil mu'minun jẹ́rìí Ànábì sọ fún wa pé lan yusibana nǹkan kan ò lè kàn wá aburú kan ò lè ṣe wá illa ma kataba Allahu lana àyàfi èyí tí Ọlọ́run ọba ti kọ kalẹ̀ fún wa huwa maulana òun náà ni olùkọ́yà sí wa òun náà ni olùkọ́yà sí wa òun náà mú ní olùgbáralé wa ala Allahi falyatawakkalil mu'minun ọ̀dọ̀ Ọlọ́run ọba òun náà ni mùsùlùmí máa gbé ọkàn rẹ̀ tẹ̀ mùsùlùmí ó gbọ́dọ̀ gbọ́kàn tẹ̀ Ọlọ́run ọba ni mùsùlùmí èyí gbára lé gbẹ́rẹ́ arọ́bí mùsùlùmí èyí gbára lé ìfúnpá mùsùlùmí èyí gbára lé oúnjẹ mùsùlùmí èyí gbára lé ìgbàdí bí ó ṣe yí pé mùsùlùmí ó gbára lé Ọlọ́run ọba rẹ̀ nìkan ṣoṣo ni nígbà tó Ọlọ́run ọba ti sọ fún wa yí pé gbogbo nǹkan tó ń dá o wọ́n dá pẹ̀lú kọ́dàrú ni nínú àjẹmọ́ mùsùlùmí ó di ọwọ́ wa o ẹ jẹ́ ká fura ká wo àwọn nǹkan tá à ń ṣe eléyìí náà ni ariwo tí à ń pa fún wa ká padà lẹ́yìn àwọn àáfẹ́ ẹlẹ́bọ wọ̀nyẹn ká padà lẹ́yìn wọn ká tẹ̀lé tírà Ọlọ́run ọba ká tẹ̀lé sunna Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀rí àwọn nǹkan mẹ́fà tá a kà sílẹ̀ yìí nínú hadith Ànábì sallallahu alayhi wa sallam òun náà ni nínú hadith Jibril alayhi salatu wa salam nígbà tí òun àti Ànábì sallallahu alayhi wa sallam tí wọ́n fi ń ṣe ìtàkùrọ̀sọ tá a mẹ́ńṣẹ̀ rẹ̀ fún wa nínú lẹ́kṣọ̀ alákọ̀ọ́kọ́ tó ṣáwájú nípa kí ni nǹkan tó yẹ kí a nígbàgbọ́ sí tá a bá lọ wò á rí i pé a ṣàlàyé nípa hadithu Jibril yìí níjọ́ náà nígbà tí malaika Jibril alayhi salam tó ń béèrè lọ́wọ́ Ànábì sallallahu alayhi wa sallam pé akhbirni anil iman béèrè Ànábì fún mi nírò nípa kí là ń pè ní ìgbàgbọ́ Ànábì sallallahu alayhi wa sallam Ànábì dá malaika Jibril lóhùn pé an tu'mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir wa tu'mina bil qadar khayrihi wa sharrihi Ànábì ní ìta ń pè ní ìgbàgbọ́ òun náà ní kékeré nígbàgbọ́ nínú Ọlọ́run ọba àkọ́kọ́ nìyẹn wa malaikati kéèyàn nígbàgbọ́ nínú àwọn màláíkà Ọlọ́run ọba wa kutubihi kéèyàn nígbàgbọ́ nínú tírà Ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta ẹlẹ́ẹ̀kẹrin wa rusulihi kéèyàn nígbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba wal yawmil akhir kéèyàn nígbàgbọ́ nínú ọjọ́ kẹ́yìn wa tu'mina bil qadar kéèyàn nígbàgbọ́ nínú kádàrá khayrihi wa sharrihi bọ́yẹ̀ èyí tó tẹ́ wa lọ́rùn bẹ́ẹ̀ ni o àbẹ́ èyí tó kù díẹ̀ ká tó tí ò tẹ́ wa lọ́rùn rárá jàmá mùsùlùmí a rí i pé mẹ́fẹ̀ẹ̀fà yìí òun náà ni Ànábì náà pè ní ìmánì tọ́lọ́run ọba náà pè ní ìmánì fún wa nínú àyà tá a ti kà síwájú yẹn àyà tá a kà ó sì nínú àyà yẹn tá a wá lọ mú ẹlẹ́ẹ̀kẹ́ nínú Suratul Qamar ní àyà 49
tọ́lọ́run ọba ní inna kulla shay'in khalaqnahu biqadar àti pé mẹ́fẹ̀ẹ̀fà yẹn òun náà là ń pè ní ìgbàgbọ́ nínú ọlọ́run ọba àlékè ọlá àwọn orígun ìgbàgbọ́. jàmá kí wọ́n á ní yóò máa jẹ́ àkọ́kọ́ nínú ìgbàgbọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ tí a kà kalẹ̀ fúnra wa yìí torí pé yóò da ká ṣàlàyé rẹ̀ lẹ́yọ̀. nẹ́tíwọ́kì ń di afáwa mú. ọkọ̀ kan pẹ̀lú orí ìpàlà. náà à ń gbọ́ yín pọ̀ òun náà lórí àwọn nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yìí á láǹfààní láti ṣàlàyé fúnra wa bóyá ẹyọkan àbí méjì níbẹ̀ lálẹ́ yìí kọ́lọ́n kó fún wa ní ìgbàláyè insha Allah ta'ala nígbà àlàyé tó pọ̀ òun náà ló ń bẹ ní orí ẹyọ kọ̀ọ̀kan nínú mẹ́fẹ̀ẹ̀fà tó bá tún di bóyá ní ọjọ́ Monday insha Allah ta'ala á tún tẹ̀síwájú lórí agbẹ́rin yìí torí pé nǹkan tó yẹ ká farabalẹ̀ ká mọ̀ nípa rẹ̀ òun náà ní ìmánì wa torí pé ààlà tó wà láàrin nǹkan yìí nǹkan tó tínrín ni tó jẹ́ pé ìmánì ó máa bàjẹ́ téèyàn ò sì ní mọ̀ pẹ̀lú àwọn nǹkan kéékèèké tá a máa ń ṣe wọ̀nyẹn tó jàmá mùsùlùmí yóò dáa ká farabalẹ̀ ká gbọ́ àwọn àlàyé yìí ká sì máa dì í mọ́wọ́ inshallah ta'ala àní jẹ́ kó pọ̀ jù tí kò fi ní yé wa àbí tí ó fi wá dàrú wọ́n yẹ tá a ti sọ síwájú á gbàgbé rẹ̀ tẹ̀yìn nìkan náà máa rántí àbí ìtọ́ wà láàrin inshallah á jẹ́ kó mọ ní ṣókí bóyá ká mú méjì inshallah ta'ala lálẹ́ yìí kó kí ó fún wa ní ìgbàláyè àkọ́kọ́ bẹ̀ a ní al-imanu billah ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo al-imanu billah huwa awwalu arkanil iman òun náà ni àkọ́kọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ pé ká nígbàgbọ́ nínú ọlọ́run ọba òun lórígun àkọ́kọ́ òun náà sì ni aslu usulil i'tiqad òun ni ìpìlẹ̀ kan nínú àwọn ìpìlẹ̀ àdìọ́kàn mùmìnì wa alayhi madarul islam lórí agbáyin imanu billah òun náà ni islam ló ti ń yí a lè fi lórí agbárin rẹ̀ yìí òun náà ló ti ń rotate ọwọ́ lubbu da'awati rusul wal anbiya bákan náà òun náà ní nǹkan tí àwọn òjíṣẹ́ ọlọ́run ọba àti gbogbo àwọn ànábì ọlọ́run ọba tí wọ́n wá máa ń pèpè sí látòrí ànábì Nuh alayhi salatu wa salam tí tó fi dórí ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó sì nǹkan kan tí wọ́n ń pèpè sí tó tayọ orí imanu billah pé ẹjẹ́ á nígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo kí wọ́n ní àgbọ́yé tá a máa rí nínú ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba ọ̀kan ṣoṣo yìí òun náà ní wípé wal i'tiqad wat tasdiq bi wujudillah òun náà ní wípé ká ní àdìọ́kàn ká sì gbà lódodo nípa wípé ọlọ́run ọba tí ń bẹ ni ọba àlékè ọlá ká nígbàgbọ́ wípé ọlọ́run ọba yìí ọba tí ń bẹ ni wa wahdaniyatihi fi rububiyyatihi wal uluhiyyah wa fil asma'i was sifat bákan náà tágbà yìí pé ọlọ́run ọba yìí òun nìkan ṣoṣo ni níbi ìṣe ẹ̀dá gbogbo nǹkan tọ́lọ́run ọba dá ọlọ́run ọba nìkan ṣoṣo òun náà ló dá nǹkan rẹ̀ dá láláì wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ èyíkéyìí nínú ẹ̀dá rẹ̀ wal uluhiyya bákan náà òun nìkan ṣoṣo òun náà ló tọ́ láti máa jọ́sìn fún láláì wá orogún pẹ̀lú rẹ̀ láláì ṣẹbọ pẹ̀lú rẹ̀ wa fil asma'i was sifat bákan náà ká nígbàgbọ́ nípa wípé àwọn orúkọ tọ́lọ́run ọba tó fi ròyìn ara rẹ̀ òdodo ní bóyá nínú al-Qur'an àbí nínú hadith anabi sallallahu alayhi wa sallam àwọn àròyìn tọ́lọ́run ọba fúnra rẹ̀ ká gbà á gbọ́ bọ́lọ́run ọba ti fi ròyìn ara rẹ̀ láláì ní máa ṣe tàwílì rẹ̀ láláì ní máa yí láláì ní máa yẹ̀ wò láláì ní máa yírí rẹ̀ wò ká gbà á gbọ́ bí ọlọ́run ọba ṣe sọ yìí eléyìí náà ni àgbọ́yé tá a máa rí nínú al-imanu billah ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba ẹ wá rí ìgbàgbọ́ tá à ń sọ nípa rẹ̀ yìí èyàn ò lè tí ì mọ òdodo rẹ̀ ìgbàgbọ́ yìí ó ti kọ́ wípé ò lè tí ì mọ òdodo rẹ̀ àyàfi pẹ̀lú ìpìlẹ̀ rẹ̀ kí náà ní ìpìlẹ̀ ìgbàgbọ́ òun náà ní ìníjẹ́rìí nínú wípé la ilaha illallah kéèyàn oníjẹ́rìí wípé kò sí ọba tó tọ́ láti máa jọ́sìn fún illallah àyàfi ọlọ́run ọba ọ̀kan ṣoṣo bìmáàná la ma'buda bihaqqin illallah
pé kò sí nǹkan tó tọ́ láti jọ́sìn fún ní ìjọ́sìn tòdodo àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo wa anna Muhammadan rasulullah. Bákan náà kéèyàn ó nígbàgbọ́ wípé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ọba ni. ẹ wá rí nǹkan yìí yàní kẹ́límà yìí nutqan bil lisan a gbọ́dọ̀ pé jáde lórí ahọ́n ká sọ ọ́ jáde lórí ahọ́n wípé èmi tẹ́ ń wò yìí o mo nígbàgbọ́ nínú Ọlọ́run ọba kan ṣoṣo pé òun nìkan ló tọ́ láti máa jọ́sìn fún láláì ní wá orogún pẹ̀lú rẹ̀. Bákan náà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni òjíṣẹ́ tí Ọlọ́run ọba rán sí wa. èèyàn gbọ́dọ̀ wí bẹ́ẹ̀ lórí ahọ́n wa iqraran bil qalb. Bákan náà ní téèyàn wí jáde lórí ahọ́n yìí ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn èèyàn, ó gbọ́dọ̀ jókòó pẹ̀tẹ́pẹ̀rẹ́ nínú ọkàn èèyàn. ọkàn èèyàn ó gbọ́dọ̀ ṣe tàrọ́dúdù nípa rẹ̀ wípé kéèyàn wá máa yiri rẹ̀ wò àbí kó máa wá sálọ sábọ̀ nínú ọkàn èèyàn. ọkàn èèyàn gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ní nǹkan téèyàn wí jáde lórí ahọ́n yìí wa amalan bil jawarihi. Bákan náà èèyàn wá gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tọ nǹkan tó wí jáde lórí ahọ́n, nǹkan tí ọkàn rẹ̀ gbà yìí ó gbọ́dọ̀ máa ṣiṣẹ́ tọ, kò gbọ́dọ̀ yàtọ̀ síra wọn. ní téèyàn wí jáde lórí ahọ́n òun náà ni ó gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn, ní téèyàn tó rinlẹ̀ nínú ọkàn òun náà ni ara gbọ́dọ̀ máa gbé jáde. nílé yìí tí ò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ àwọn tá à ń sọ wọ̀nyí tá a pè láwọn àfẹ́ ẹlẹ́bọ, ìdí nìyẹn tá a fi pè wọ́n lẹ́lẹ́bọ. a ní wípé ká nígbàgbọ́ nínú Ọlọ́run ọba ká mọ̀ worogún pẹ̀lú rẹ̀. wọ́n á ní pé eléyìí o a lè tí ì mọ òdodo rẹ̀ àyàfi pẹ̀lú wípé ká wí jáde lórí ahọ́n ó rinlẹ̀ nínú ọkàn. àwọn kan ń wí jáde lórí ahọ́n ni ó rinlẹ̀ nínú ọkàn wọn. ibi tá a ti mọ̀ pé kò rinlẹ̀ nínú ọkàn wọn òun náà ní iṣẹ́ tí ń jáde látọwọ́ wọn. iṣẹ́ tí wọ́n ń ṣe yẹn ló ṣàfihàn nǹkan tó wà nínú ọkàn wọn. ó túmọ̀ sí pé la ilaha illallah tí wọ́n ń wí wọ́n sọ 100,000 ni o, wọ́n sọ 12,000 ni o, 12,000 10,000 gbogbo ẹ̀bí wọn sì máa fà á pẹ̀lú àwọn ọ̀pá tí wọ́n máa sá máa fà á tí wọ́n múra kankan yẹn. ó túmọ̀ sí pé kò sàǹfààní kankan fún wọn. wọ́n ń wí ni wọn ò gbà gbọ́. wọ́n ń wí ni ọkàn wọn ò gbà á gbọ́. tó bá jẹ́ pé ọkàn wọn gbà á gbọ́ lódodo kò yẹ kó jẹ́ pé iṣẹ́ tí ó máa jáde látọwọ́ wọn yóò yàtọ̀ sí nǹkan tí wọ́n ń wí jáde lẹ́nu. kò yẹ kó jẹ́ pé iṣẹ́ tí ó máa jáde lọ́wọ́ wọn yóò yàtọ̀ sí nǹkan tí wọ́n láwọn nígbàgbọ́ sí nínú ọkàn. ìdí nìyẹn tá a fi ń pè wọ́n ní àfẹ́ ẹlẹ́bọ, torí pé yìí tí wọ́n ń ṣe sí Ọlọ́run ọba yẹn ẹbọ ni. èèyàn gbọ́dọ̀ gba Ọlọ́run ọba gbọ́ ní ìgbà tó jẹ́ wípé èèyàn ò ní mú nǹkan kan míì pẹ̀lú rẹ̀. èèyàn ò ní mú nǹkan kan míì pẹ̀lú rẹ̀. ìyẹn ni wípé ìtumọ̀ téèyàn wí jáde wípé ashhadu an la ilaha illallahu wahdahu la sharika lah. mo ní jẹ́rìí wípé Ọlọ́run ọba òun lọ́ba tó tọ́ láti máa jọ́sìn fún, òun nìkan ṣoṣo ni la sharika lah láláì ní wá orogún kankan pẹ̀lú rẹ̀. ṣùgbọ́n àwọn nísìnyí oríṣiríṣi orogún òun náà ni wọ́n ti bọ́ Ọlọ́run ọba wá débi wípé ó tiẹ̀ ti pọ̀ jù kò ló ń kà. gbogbo iṣẹ́ tí wọ́n ń ṣe pátápátá ó ti bàjẹ́, torí Ọlọ́run ọba sọ fún wa yìí pé wala taj'alu lillahi andadan wa antum ta'lamun. ẹ má bá Ọlọ́run ọba wá orogún, ẹ má bá Ọlọ́run ọba wá orogún, ẹ má ro nǹkan kan míì pọ̀ mọ́ Ọlọ́run. àwọn òòṣà dandan tẹ́ ń jọ yẹn tẹ́ ń atribútì pẹ̀ mọ́ Ọlọ́run ọba yìí ẹ yọ kúrò. ẹ jẹ́ kí Ọlọ́run kọ́ dá dúró, káwọn òòṣà kí wọ́n dá dúró lẹ́gbẹ̀ẹ́ kan ni. ká mọ̀ yí pé Ọlọ́run ọba nìkan ní àfíìsì òun nìkan ni ọba tó tọ́ láti máa jọ́sìn fún. la ma'buda bihaqqin illallah, kò sẹ́nìkan tó tọ́ láti máa jọ́sìn fún àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo. jàmáà mùsùlùmí eléyìí tá a wí yìí pẹ̀lú ẹ̀rí láti inú hadith anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. níjọ́ kan anabi sallallahu alayhi wa sallam anabi ń béèrè lọ́dọ̀ àwọn sahaba ridwanullahi ta'ala anhum ajma'in, kọ́lọ̀n kó bá a ṣe àlékún ìkẹ́ rẹ̀ ìyọ́nú rẹ̀, kọ́lọ̀n kó bá a ṣe fún gbogbo wọn lápapọ̀. anabi ní hal tadruna mal iman billahi wahda, ǹjẹ́ ẹ mọ̀ kí ni pàápàá ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo. faqalu Allahu wa rasuluhu a'lam, tí àwọn fi dá òjíṣẹ́ Ọlọ́run ọba lóhùn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ táwọn sàhábà máa ń lò pẹ̀lú òjíṣẹ́ Ọlọ́run. òun náà ní wípé àwọn sọ wípé Ọlọ́run ọba òjíṣẹ́ rẹ̀ nìkan òun náà ni wọ́n nímọ̀ nípa rẹ̀. wọ́n ní Allahu wa rasuluhu a'lam, òun náà ni àwa náà gbogbo àwa jàmáà tá ń tẹ̀lé àwọn ṣùyúkù wa ní tí wọ́n bá ti sọ fún wa ẹ jẹ́ ká gbà á gbọ́ lóòdì wọn gbà tá a ti rí wọn wípé
olódodo olótìtọ́ ni wọ́n lóòótọ́ èèyàn ni wá a lè ṣe mistake ṣùgbọ́n tá a bá correct mistake náà kó jẹ́ lọ́nà tó gbà rẹwà kó jẹ́ lọ́nà ẹ̀kọ́ kì í ṣe wípé kákan wọn á máa pariwo mára ẹni kì í ṣe wípé ká búra ẹni kì í ṣe wípé ká ní kò sí àkídà kankan lórí sẹ́fì ọ̀ṣọ́ mọ́ kò sí kíní kan mọ́ gbogbo orú àwọn ọ̀rọ̀ báyìí kò bójú mu nínú ìdíwọ̀n àgbàtà ti mọ̀ wípé òdodo òun náà ni àwọn ọ̀rọ̀ tí wọ́n ń sọ fún wa tí wọ́n bá jẹ́ wá sí mistake níbi ọ̀rọ̀ kan ká pe àkíyèsí lọ́nà tó gbà rẹwà ni gẹ́gẹ́ bí àwọn sàhábà bí wọ́n ṣe pẹ̀lú ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní Allahu wa rasuluhu a'lam ọlọ́run ọba àtòjíṣẹ́ rẹ̀ nìkan ni wọ́n ní mọ̀ jùlọ. ànábì wa ni níta ń pè ní ìmánu billahi wahda ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba kan ṣoṣo òun náà ni shahadatu an la ilaha illallahu wa anna muhammadan rasulullah òun náà ni kí ó ní jẹ́rìí wípé kò sẹ́ni tó tọ́ láti máa jọ́sìn fún bimana la ma'buda bihaqqin kò sẹ́ni tó tọ́ láti máa jọ́sìn fún kò sẹ́ni tó tọ́ láti máa fi níta lè pè ní ìjọ́sìn gbogbo oníranran ìjọ́sìn kò sẹ́ni tó tọ́ láti máa fi fún illallah àyàfi Ọlọ́run ọba nìkan ṣoṣo wa anna muhammadan rasulullah bákan náà ká ní jẹ́rìí wípé ànábì wa muhammad òjíṣẹ́ Ọlọ́run ọba ni ànábì ni níta ń pè ní ìgbàgbọ́ nìyẹn ìmọ̀ mùsùlùmí eléyìí náà ni àgbọ́yé tí ń bẹ níbi ìnígbàgbọ́ nínú ọ̀kan ṣoṣo Ọlọ́run ọba bimana yìí pé huwa al-aqidatu allati anzalallahu biha kutuba torí ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba yìí òun náà ni Ọlọ́run ọba fi sọ gbogbo tírà rẹ̀ kalẹ̀ látòrí èyí tọ́lọ́run ọba fi ṣàkọ́kọ́ nínú àwọn tírà títí tó fi dórí al-Qur'an al-Karim kò sí nǹkan kan tọ́lọ́run ọba máa ń torí rẹ̀ sọ̀kalẹ̀ tó tayọ àkídà ẹyọ kan ṣoṣo yìí pé ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo wa arsala biha rusula torí rẹ̀ náà lọ́lọ́run ọba fi máa ń rán gbogbo àwọn òjíṣẹ́ rẹ̀ wa ja'alaha wasiyyatun fil awwalin wal akhirin bákan náà Ọlọ́run ọba ṣe é ní àsọtẹ́lẹ̀ àwọn tó ti ṣáwájú àtàwọn tí wọ́n tún máa wá lẹ́yìn fa hiya aqidatun wahida eléyìí tá à ń sọ nípa rẹ̀ yìí àdíọ́kàn ẹyọ kan ṣoṣo ni o èyí tó jẹ́ wípé la tatabaddalu bitabadduli zamani awil makan èyí tó jẹ́ wípé kò ní máa yí padà pẹ̀lú ìyípadà àsìkò àbí pẹ̀lú ìyípadà ààyè jàmá mùsùlùmí ìmánì kò ní máa yí padà pẹ̀lú ìyípadà ààyè àbí pẹ̀lú ìyípadà àsìkò àpẹẹrẹ nísìn bóyá yẹn wò wípé ayé ti wá yí báyìí ayé ti di ayé digital láwà báyìí nísìn ayé ti kúrò ní analog ayé john islam náà gbọ́dọ̀ yí padà kí wọn máa sọ àwọn ọ̀rọ̀ tí ò dáa pé kódà tánábì gan bá ń bẹ láyé nísìn ànábì gan ni ó kọ́kọ́ ṣe é ànábì gan ni ó kọ́kọ́ subhanallah àwọn ọ̀rọ̀ burúkú lélẹ̀ ọ̀rọ̀ tí ò dáa kí wọn máa sọ wípé ànábì ni ó kọ́kọ́ ṣe mòlúdì tánábì bá ń bẹ láyé nísìn ànábì ni ó kọ́kọ́ ṣe àwọn àfàláàtì tí wọ́n máa ń ṣe àwọn ayẹyẹ ànábì ni ó kọ́kọ́ ṣe tó bá jẹ́ ànábì ń bẹ láyé nísìn àwọn ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa ni kó máa jáde látẹnu mùsùlùmí wípé ayé ti yí padà afáàjì kò yé wa wípé aqidatun wahida àdíọ́kàn ẹyọ kan ṣoṣo ni tó jẹ́ wípé kò ní máa yí padà láíláí bóyá pẹ̀lú àsìkò ní o àbí pẹ̀lú ààyè bóyá yẹn wò wípé ní ilẹ̀ lárúbáwá tó ń wà tẹ́lẹ̀ àkídà wọn wọ́n sí islam dáadáa ṣùgbọ́n níbi tó ń dé nísìn nílùú àwọn òyìnbó bóyá faransé ni o àbí uk ni o àbí us ni o kìnnì kan o kò sí mùsùlùmí bẹ́ẹ̀ torí náà tí wọ́n bá nígbàgbọ́ sí olùwò náà gbọ́dọ̀ nígbàgbọ́ sí gbogbo bẹ́ẹ̀ láyéláyé kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ láyéláyé ìgbàgbọ́ mùmìnì ìgbàgbọ́ mùsùlùmí kò gbọ́dọ̀ yí padà kódà kó jẹ́ ipò òun nìkan ló bá ríra rẹ̀ ìgbàgbọ́ tó níyẹn òun náà ni ó gbọ́dọ̀ nílẹ̀ nínú ọkàn rẹ̀ pé níbi tí mo wá wà yìí o kò sí mùsùlùmí kankan ìgbàgbọ́ rẹ̀ yẹn òun náà ló gbọ́dọ̀ nílẹ̀ lọ́kàn rẹ̀ gẹ́gẹ́ báwọn Sheik gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa nígbà tí wọ́n wá sí London bẹ́ẹ̀ yẹn ẹ̀rí pé wọ́n ṣàlàyé fún wa àwa tá a jẹ́ mùsùlùmí tá a wà láwọn ìdálẹ̀ káàkiri tá a wà láwọn ìlú tí èé ṣe Nàìjíríà wa yìí a gbọ́dọ̀ mọ báwo ni a ṣe fẹ́ ṣe Islam wa ẹ̀rí pé wọ́n ṣe àwọn àlàyé tó pọ̀ fún wa lórí rẹ̀ lórí nàìjíríà ìmọ̀ mùsùlùmí ẹ jẹ́ ká fura o ẹ jẹ́ ká ṣàkíyèsí o àkídà yìí la tatagayyaru bitaghayyuri al-afrad aw al-aqwam
kò ní máa yí padà pẹ̀lú ọlọ́dàn ni àbí pẹ̀lú ìjọ pé nínú ìjọ ti wá o àkídà ti wá o àbí nínú àwọn orígun àkídà tẹ kàkálẹ̀ yìí o mẹ́ta làwọn mú ń bẹ̀ mẹ́ta yòókù kò bá wa mu nínú òfin táwa ṣe láyéláyé kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ bí ó ṣe wípé gbogbo àwọn orígun yìí ó gbọdọ̀ pín sínú ìmánì gbogbo ẹni tó bá pera rẹ̀ ní mùsùlùmí ni gbogbo ẹni tó bá pera rẹ̀ lónígbàgbọ́ òdodo àwọn orígun mẹ́fẹ̀ẹ̀fà yìí ó gbọdọ̀ pé fún bóyá ọlọ́dẹni ni o òun nìkan ló dá wà ní o ó gbọdọ̀ gba mẹ́fẹ̀ẹ̀fà gbọ́ wọ́n wà nínú jàmáà wọ́n wà láwùjọ ni o wọ́n gbọdọ̀ gba gbogbo àwọn orígun ìmánì yìí wọ́n gbọdọ̀ gbà gbọ́ ni afáwọn ajẹkọ ìwà wípé ẹ wá rí ìmánì tá à ń sọ yìí ó ní àwọn okùnfà bíi 5 kan tó jẹ́ wípé necessity ni a gbọ́dọ̀ rí nínú ìmánì ìjọmọnìyàn òun ni yóò jẹ́ kí ìmánì ìjọmọnìyàn nínú Ọlọ́run ọba òun ni yóò jẹ́ kó dúró déédéé ẹ jẹ́ ká máa bá wa ká lọ 5 yìí á kà á fúnra wa insha Allahu ta'ala ká sì máa dé ní ẹyọ kọ̀ọ̀kan á tún máa rìpíìtì rẹ̀ á rí i pé à ń ṣàlàyé lórí al-imanu billah ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba òun náà là ń ṣàlàyé nípa rẹ̀ ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba yìí òun náà tún wá lè tí ì dúró dáadáa kò tí ì lè pé àti sọ̀rọ̀ nípa 6 àwọn orígun ìgbàgbọ́ mẹ́fẹ̀ẹ̀fà o ẹyọ kan nínú rẹ̀ àkọ́kọ́ nínú rẹ̀ òun náà là ń ṣàlàyé nípa rẹ̀ yìí o tá a pè ní al-imanu billah ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba afáwọn ajẹ́kọ̀ yìí wá yìí pé yaqtadi al-imanu billahi ta'ala 5 umur afáàní ìnígbàgbọ́ nínú Ọlọ́run ọba yóò máa nídìí àwọn àlámọ̀rí 5 kan àkọ́kọ́ ń bẹ̀ òun náà ni al-i'tirafu al-mutlaq bi wujudi Allahi ta'ala duna su'ali anhu bi kayf aw mata aw limada aw ila mata afáàní wípé òun náà ni àkọ́kọ́ nínú rẹ̀ òun ni wípé kéèyàn ó ní ìjẹ́rìí àbí kéèyàn máa mọ̀ dájú nípa wípé Ọlọ́run ọba tí ń bẹ ni àkọ́kọ́ òní wípé kéèyàn mọ̀ wípé kéèyàn máa mọ̀ dájú wípé Ọlọ́run ọba tí ń bẹ ni dúnà su'ala anhu bi kayf láláì ní máa béèrè nípa wípé Ọlọ́run ọba tẹ́ ní ń bẹ yìí báwo ní ṣe ń bẹ aw mata àbígbà wo ní tiẹ̀ tí ń bẹ gan aw limada àbí nítorí kíní fi ń bẹ aw ila mata àbígbà wo ni yóò máa bẹ dì kò tọ́ fún mùmínì kò tọ́ fún mùsùlùmí láti máa béèrè irú àwọn question yìí téèyàn bá ti ń béèrè irú àwọn question wọ̀nyí irú ẹni yìí ó ń lo oko ìparun nìyẹn gẹ́gẹ́ bí Imam Malik rahimahullahu ta'ala gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣàlàyé fún wa nígbà tí wọ́n béèrè lọ́wọ́ wọn nípa al-istiwa nípa ayé Ọlọ́run ọba nínú suratu Taha ayé ẹlẹ́ẹ̀kejì nígbà tọ́lọ́run ọba ní ayé ẹlẹ́ẹ̀kẹta tọ́lọ́run ọba ní Taha ma anzalna alayka al-Qur'ana litashqa illa tadhkiratan liman yakhsha kèsì ayé ẹlẹ́ẹ̀kẹta ayé yẹn ìrántí nọ́mbà rẹ̀ ṣùgbọ́n nínú suratu Taha nígbà tọ́lọ́run ọba ní ar-Rahman ala al-arshi istawa pé dájúdájú Ọlọ́run ọba ar-Rahman ọba àjọkẹ́ ayé ar-Rahman ala al-arshi istawa pé Ọlọ́run ọba ó gún wà sórí àga ọlá ńlá rẹ̀ arákùnrin wa béèrè yìí pé kí là ń pè ní istiwáwù yẹn kí là ń pè ní kéèyàn ó gún wà sí orí àga tí Ọlọ́run ọba gún wà sórí àga ọlá ńlá rẹ̀ yìí Imam Malik rahimahullah wọn á ń dá arákùnrin lóhùn níjọ́ náà lọ́hùn wọ́n ní wípé al-istiwa'u ma'lum kéèyàn ó gún wà sórí nǹkan àbí kéèyàn rọ̀gbọ̀kú sórí nǹkan gbogbo wa la mọ̀ báwo ni yóò ṣe rí wa kayfiyatuhu majhulun ẹ wá rí ìbéèrè nípa rẹ̀ àbí báwo ló ṣe rọ̀gbọ̀kú síbẹ̀ nǹkan kan ni tó jẹ́ wípé ẹ̀dá kan ò mọ̀ nípa rẹ̀ wal imanu bihi wajibun ìnígbàgbọ́ sí wípé Ọlọ́run ọba gún wà sórí àga ọlá ńlá rẹ̀ dandan ni èèyàn gbọ́dọ̀ nígbàgbọ́ sí was-su'alu anhu bid'ah ìmá béèrè nípa báwo ló ti wá gún wà sórí àga ọlá ńlá yìí Imam Malik jẹ́ kó yé wa wípé was-su'alu anhu bid'ah ìmá béèrè nípa rẹ̀ àdádálẹ̀ ni
gẹ́gẹ́ bá ti sọ fún wa pé àdádálẹ̀ kò síbi ìyànkan tí ànábì ní yóò lead sí tó tayọ ọ̀nà àánú ni ànábì ní inú náà ni yóò lead sí. torí náà jàmá mùsùlùmí níta fẹ́ ló ń bẹ̀ òun náà ní pé ìmáàmù Malik rahimahullah wọ́n ti kó yíwa wípé was-su'alu anhu bid'ah ìmọ̀ béèrè nípa báwo ló ṣe ṣe báwo ló ṣe wà bid'ah àdádálẹ̀ ni. ó ńlá fi wá fi ń jẹ́rìí ọ̀rọ̀ táwọn náà sọ yìí nípa wípé èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé Ọlọ́run ọba ń bẹ ìwà máa béèrè wípé báwo ni ṣe ń bẹ ìgbà wo ni ti ń bẹ torí kí ni fi ń bẹ ìgbà wo ni yóò máa bẹ dì gbogbo irú àwọn ìbéèrè wọ̀nyí àdádálẹ̀ ni kò tọ́ fún mùsùlùmí láti máa béèrè irú béèrè bẹ́ẹ̀ mùsùlùmí kan gbọ́dọ̀ mọ̀ àmọ̀dájú nípa wípé Ọlọ́run ọba tí ń bẹ ni ọba tó wà ni eléyìí òun náà ni àkọ́kọ́ nínú àwọn nǹkan tí yóò jẹ́ kí ìmánì nígbàgbọ́ nínú Ọlọ́run ọba mùsùlùmí tí yóò jẹ́ kó fẹsẹ̀ rinlẹ̀ dáadáa. ẹ̀kejì ń bẹ ó ní al-ma'rifatu billahi ta'ala ìmọ̀ Ọlọ́run ọba ìjà Ọlọ́run ọba mà li'anna ma'rifatahu taqudu al-mar'a ila ma'rifati hududihi torí pé ìdá Ọlọ́run ọba mà yìí yóò jẹ́ nǹkan tí yóò ṣe atọ́kùn ọmọnìyàn lọ síbi ìmọ̀ ààlà Ọlọ́run fayaqifu indaha yóò wá dúró ní orí ààlà yìí kò ní tayọ rẹ̀ bákan náà yóò jẹ́ kí ọmọ ènìyàn mọ̀ kí ni àwọn ìwọ̀ Ọlọ́run ọba yóò wá jẹ́ kó lè máa mú àwọn ìwọ̀ yìí wá ní ojú pọ̀nà tí Ọlọ́run ọba gbà béèrè rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ní ọ̀nà tí yóò gbà yọ Ọlọ́run ọba nú wọ́n á jẹ́ kó yọ wáyé pé wala tatimmu hadhihi al-ma'rifa wá rí ìnímọ̀ nípa Ọlọ́run ọba ìdá Ọlọ́run ọba mọ̀tá ń sọ yìí kò lè tí ì pé illa an tariqi an-nazar wat-tadabburi wat-tafakkuri. ìdá Ọlọ́run ọba mọ̀ yìí kò lè tí ì pé fún wa àyàfi ìtẹ̀lé ojú pẹ̀nà ìmọ̀ ní ìwòye ìmọ̀ ṣe ìrònú ìmọ̀ ṣe ìròrí nípa àwọn nǹkan tí Ọlọ́run ọba dá nípa àwọn nǹkan tí Ọlọ́run ọba gbé kalẹ̀ sórílẹ̀ ayé yìí. وبهذا يتعرف الإنسان على خالقه ويهتدي إلى معبوده látara eléyìí ọmọ ènìyàn yóò dá Ọlọ́run ọba rẹ̀ mọ̀ yóò dá Ọlọ́run ọba tó ṣẹ̀dá rẹ̀ yóò dá mọ̀ ní ti dídá mọ̀ pàápàá ويهتدي إلى معبوده yóò jẹ́ nǹkan tí yóò tún wá ṣe atọ́nà rẹ̀ lọ síbi ìmọ̀ ìjọsìn fún Ọlọ́run ọba yìí ọ̀kan ṣoṣo. eléyìí ni ojúpẹ̀nà kejì eléyìí ni àwọn pọ́ìntì ẹlẹ́ẹ̀kejì tó jẹ́ wípé ó gbọ́dọ̀ rinlẹ̀ lọ́dọ̀ ọmọnìyàn tó jẹ́ mùsùlùmí yóò jẹ́ kí ìgbàgbọ́ nínú Ọlọ́run ọba rẹ̀ tí yóò jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀. ẹlẹ́ẹ̀kẹta ó ní al-i'tirafu bi anna Allaha ta'ala wahdahu khaliqul kawni wa malikuhu wa raziquhu wa mudabbiruhu wal mutasarrifu fihi kayfa yasha'u wa yurid. ọmọ èèyàn gbọ́dọ̀ máa mọ̀ dájú nípa wípé Ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ni níbi ìṣẹ̀dá gbogbo àgbáyé òun nìkan ṣoṣo òun náà ni ìṣẹ̀dá ń bẹ fún òun nìkan ló ṣẹ̀dá gbogbo ayé pátápátá òun náà ni ìkápáni rẹ̀ òun náà ni ó wà lọ́wọ́ rẹ̀ òun lọ́ba tí ń pèsè fún gbogbo ayé pátápátá òun náà lọ́ba tí ń ṣe nẹ́tíwọ̀kì yẹn ṣe ó slow ẹ̀yin ìyá wa ó ní mò ń wo ìgbà látẹ̀ kan ẹ má bínú ṣèkì ẹjọ́ tó lọ lọ́wọ́ bí nẹ́tíwọ̀kì wa ṣe bó ṣe ń slow tó bá máa di ní ọ̀sán kí lẹ́wí ṣèkì. táwọn èèyàn ń gbọ́ mi yé. wọ́n gbọ́ iye tààrà but nẹ́tíwọ̀kì wa ń ṣe wọ́nranwọ̀nran. ẹ jẹ́ ká máa mánéjì rẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi gbà gbé kíní nẹ́tíwọ̀kì yẹn wá àbí sábà yẹn inshallah ta'ala. yẹ ó tiẹ̀ di ìyẹn dijọ́ Tuesday kan tó gbé lọ́nà láṣẹ Ọlọ́run. ọ̀rọ̀ ò ṣe ń rọrùn. tó pẹ̀lú gbọ́. basimọ́lá. náà a ní pé ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa wípé Ọlọ́run ọba òun nìkan ṣoṣo òun náà ni ìṣẹ̀dá ń bẹ fún òun lọ́ba tó dá gbogbo ayé pátápátá láláì ní yọ nǹkan kan lẹ̀ nínú àwọn tí ń jẹ́ ẹ̀dá wa malikuhu òun lọ́ba tí ìkápá ni gbogbo àwọn nǹkan yìí ń bẹ lọ́wọ́ rẹ̀ wa raziquhu òun lọ́ba tí ń pèsè fún gbogbo àwọn nǹkan yìí pátápátá wa mudabbiruhu òun náà lọ́ba tí ń yí gbogbo àwọn nǹkan yìí wal mutasarrifu fihi òun lọ́ba tí ń yí gbogbo àwọn nǹkan yìí kayfa yasha bó ṣe fẹ́ wa yurid àti bó ṣe gbà á lérò torí pé gbogbo àwọn nǹkan yìí ìkápá rẹ̀ ló wà
òun náà ní ń pèsè fún wọn, òun náà ní ọba tí ìkápá yíyí rẹ̀ náà wà, òun lọ́ba tí ń yí àsìkò, òun lọ́ba tí ń yí ìgbà, òun lọ́ba tí ń mọ̀sán wá, òun lọ́ba tí ń mòru wá, láláì sí ìkápá ẹnì kankan bẹ́ẹ̀, láláì wá ìrànlọ́wọ́ látọ̀dọ̀ èyíkéyìí nínú ẹ̀dá rẹ̀. eléyìí náà ni ẹlẹ́ẹ̀kẹta. ẹlẹ́ẹ̀kẹrin bẹ́ẹ̀ kò ní pé al-i'tirafu bi anna Allaha wahdahu la sharika lahu huwa al-mustahiqqu lil-ibada la ghayruhu min al-makhluq. èèyàn gbọ́dọ̀ fẹsẹ̀ rẹ̀ múlẹ̀ nípa wípé ọlọ́run ọba yìí òun nìkan ṣoṣo òun náà ló tọ́ láti máa jọ́sìn fún. eléyìí gbọ́dọ̀ rinlẹ̀ nínú ọkàn mùsùlùmí pé ọlọ́run ọba nìkan ṣoṣo ló tọ́ láti máa jọ́sìn fún. gbogbo oríkèéríkèé tá a fi ń jọ́sìn fún ọlọ́run ọba a tún fi gbọ́dọ̀ máa jọ́sìn fún nǹkan míì má. gbogbo àwọn orígun ìbàdàt nínú àwọn àdúà tá a máa ń ṣe, nínú àwọn ìmọ̀ wá ìkóyọ níbi ìṣòro, nínú àwọn ọmọ wá ìrànlọ́wọ́ níbi èèyàn níbi ìrànlọ́wọ́, gbogbo àwọn nǹkan wọ̀nyí oríkèéríkèé nínú àwọn ànúwárò ìbádà ni. èèyàn ń pa nǹkan nínú àwọn orígun ìbádà ni. gbogbo nǹkan tá a bá pa ó gbọ́dọ̀ jẹ́ lillahi wahda, ó gbọ́dọ̀ jẹ́ fún ọlọ́run ọba nìkan ṣoṣo ni. jàmá mùsùlùmí èèyàn gbọ́dọ̀ ró nǹkan kan míì pọ̀ mọ́ ọlọ́run ọba níbẹ̀. kíkẹ́ afẹ́ máa pè wọ́n ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa. àjọsìn fún wọn bí ó ṣe yí pé ká máa fi wọ́n ṣàtẹ̀gùn lọ sọ́dọ̀ ọlọ́run ọba ni. ọlọ́run ọba ọ̀ràn o gbogbo àwọn ṣéèkù rẹ, gbogbo àwọn ṣùgbọ́n rẹ tó sọ wọ́n dọ̀ ọlọ́run ọba rẹ kékeré, táwọn kan sọ lẹ́nu wọn lọ́hùn pé àfáà rẹ ọlọ́run ọba rẹ kékeré nu. ìsọkúsọ ọ̀rọ̀ ni o. mùsùlùmí èyí ní ọlọ́run ọba kékeré bí ó ṣe yí pé ọlọ́run ọba nìkan ṣoṣo òun náà ni mùsùlùmí gbọ́dọ̀ gbà ní ọlọ́run, òun náà ló sì gbọ́dọ̀ máa jọ́sìn fún. kò sí bó ṣe ní ọlọ́run ọba kékeré tó ò ní máa ṣe fún, kódà kó máa kékeré nínú àwọn iṣẹ́ ìjọsìn tó máa ṣe fún. ọlọ́run ọba ò ní ká mú ẹnì kankan ní ọlọ́run ọba kékeré bí ó ṣe yí pé òun ọlọ́run ọba nìkan huwa al-mustahiqqu lil-ibada, òun nìkan ló tọ́ láti máa fi gbogbo ohun tí ń jẹ́ ìjọsìn láti máa fi fún. yàtọ̀ sí gbogbo àwọn ẹ̀dá rẹ̀, èèyàn gbọ́dọ̀ máa jọ́sìn fún ẹ̀dá kéèyàn ní pé òun ń tara rẹ̀ wá ìsúnmọ́ lọ sọ́dọ̀ ọlọ́run ọba. kẹ́ ẹ máa lọ wólẹ̀ níwájú àwọn ṣéhù yín, níwájú àwọn àlífà yín, níwájú àwọn mùkádámù yín, kẹ́ ẹ lọ máa wólẹ̀, kẹ́ ẹ máa forí balẹ̀, wọ́n á máa fọwọ́ ra yín lórí, wọ́n máa láwọn ń ṣàdúrà fún yín. gbogbo ilé yìí nínú àníwá ìlú Ìbàdàn ẹ ti ń sìn wọ́n, ẹ ti ń sọ wọ́n dọlọ́hùn, ẹ ti ń gbé wọn lọ sí ipò tí ọlọ́run ọba ò fi wọ́n sí. àwọn náà sì ní àwọn náà ń gbà bẹ́ẹ̀ lọ́wọ́ yín. ó kù bí wọ́n sì pàdé ọlọ́run ọba o. gbogbo ìwọ tí wọ́n náà ń ṣe bẹ́ẹ̀ ó kù bí wọ́n náà sì pàdé ọlọ́run ọba rẹ o. jàmá mùsùlùmí abẹ́ ọlọ́run ọba kọ́lọ́n kó kó wa yọ, kọ́lọ́n kó là wá kúrò níbi gbogbo ìran ẹbọ pátápátá, kọ́lọ́n kó wá fi ẹsẹ̀ wa kó fẹsẹ̀ wa lé orí ojú ọ̀nà tó tọ́. ẹlẹ́ẹ̀karùn-ún nínú rẹ̀ òun náà ni tasmiyatullahi ta'ala bima samma bihi nafsahu min husna asma'ihi. ká pe ọlọ́run ọba ní àwọn orúkọ tí ọlọ́run ọba pe ara rẹ̀ nínú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jùlọ ni. wa wasfuhu bima wasafa bihi nafsa. bákan náà ká ròyìn ọlọ́run ọba pẹ̀lú àwọn ìròyìn tó rẹwà min aliyyi sifatihi, nínú àwọn ìròyìn rẹ̀ tó fi ń ga jùlọ tọ́lọ́run ọba fi ròyìn ara rẹ̀. sawaءan kana dhalika fi kitabil aziz aw fi sunnati rasulihi sallallahu alayhi wa sallam. bóyá àríkà nínú tírà ọlọ́run ọba àbá àríkà nínú hadith anabi wa muhammad sallallahu alayhi wa sallam. àwọn ìròyìn àwọn orúkọ yìí òun náà ní káfíńrin ilẹ̀ fún ọlọ́run ọba. ìmá mùsùlùmí a gbọ́dọ̀ máa yí padà, a gbọ́dọ̀ máa pe ọlọ́run ọba láwọn orúkọ tí ò jẹ́ eléyìí tí ò fẹ́ lọ́dọ̀ àwọn àfẹ́ ẹlẹ́bọ tá à ń sọ wọ̀nyí. àwọn máa sọ ọlọ́run ọba lórúkọ tó wù wọ́n, bí wọ́n máa pè ní wù, wọ́n máa pè ní wù. táwa lọ sọ fún ọ wípé ó kọ́tọ́ lọ́wọ́ ọba sọra rẹ̀ nìyẹn? táwa lọ sọ fún wípé ó kọ́tọ́ lọ́wọ́ ọba lòun ń jẹ́ nìyẹn? nígbà tí èèyàn bá ń sọ wípé hùwà ìtumọ̀ rẹ̀ ní wípé òun sọ wípé òun lórí ìyìnbó kéèyàn wọn sọ pé ì sọ́dọ̀ wọn bá sọ fún ọ wípé ọkùnrin lòun àbóbìnrin lòun. àti ṣé ìyí wà nínú orúkọ téèyàn máa fi pé yẹn ni? ìbádà pé orúkọ téèyàn máa fi pé
téèyàn máa fi rọ́pò orúkọ ni ọ̀rọ̀ arọ́pò orúkọ nígbà tó bá ń sọ pé àbí ṣì wọ́n ti ẹ lọ ṣì ìhun náà wọ́n máa ń lò húwà ìgbà míì wọn ò tún ní pé húwà ń jáde wọ́n máa ń hù gbogbo orú eléyìí ìsọkúsọ ni àbí kéèyàn máa ní àwọn orúkọ tá a fún ọ yìí orúkọ ọlọ́run náà ni yá jàkàjàkà yá ìlú yá rọ́ọ̀kà yá ìlú yá sásà húbù yá rọ́ọ̀kà yá ìlú gbogbo àwọn orúkọ dandan àwọn ìtọ́lọ́wọ́n bọ̀ jẹ́ wọ́n wàá máa sọ fún wa yìí pé àwọn sa àwọn aráàfin yẹn ni wọ́n yọ aráàfin yẹn wọ́n yọ kan láti bí bisimilayi wọ́n yọ kan láti bí allah wọ́n yọ kan láti bí arahman wọ́n yọ kan láti bí arahim tá a lọ́rùn ọ̀ tí bọ́lá wọn bá sì pèrè rẹ̀ nìyẹn tí bí anabi sallallahu alayhi wa sallam sí bá anabi ṣe gbé kalẹ̀ nìyẹn. torí kò yé mi náà fún yín ṣé wú o mo gbọ́ bóyá èmi máa ń rò bóyá kéwú àmọ̀jù ló fà á fún yín ni ẹ̀yin àfà. àwọn náà ní ká bí àmọ́ bí tí wọ́n ti rí wọ́n wàá máa wá ẹ̀rí fún nǹkan tí ò lẹ́rìí nínú ẹ̀sìn wọ́n máa wá àwọn ẹ̀rí rádaràda àwọn nǹkan tí ò lẹ́rìí nítorí wọn bá ní kẹ́ ẹ ṣe yóò nira fún wọn láti ṣe nítorí wọn bá ní kí wọ́n má ṣe yẹn òní ọ̀wá rọ̀ wọ́n lọ́rùn wọ́n wàá máa wá ẹ̀rí wọ́n wàá máa ṣe àwọn tàwílàt àwọn èyí ọ̀rọ̀ ọlọ́wọ́n bá padà láti fi báàkì ìtẹ́lọ́rùn wọn yẹn ọlọ́wọ́n bá ní nínú ìròyìn ọlọ́wọ́n bá ní òun ní ọwọ́ nígbà tó ọlọ́wọ́n bá ní yadullahi fawqa aydihim pé ọwọ́ ọlọ́wọ́n bá ń bẹ lórí ọwọ́ wọn àwọn ó ṣe nǹkaru rẹ̀ wọ́n ní wípé ẹ má sọ wípé ọwọ́ ẹ sọ wípé agbára ni kí ló dé a ṣe ìfirinlẹ̀ rẹ̀ bọ́dọ̀ mọ́ bá ti firinlẹ̀ fún wa nínú Al-Qur'ani yẹn náà ni èyí tó kàn wá ó ní wípé al-imanu bihi wajib ká nígbàgbọ́ sí dandan ni fún wa was-su'alu anhu bid'ah pé báwo lọ́wọ́ ọlọ́run ọba tá à ń sọ yìí báwo ló ṣe rí tọ́dà bí ọwọ́ tàwọn èèyàn ní ẹ bá sọ pé ọlọ́run lọ́wọ́ wọn nìyẹn ẹ ti ṣàfihàn ọlọ́run ọba sí èèyàn nìyẹn ọlọ́run ọba tó rọrùn lọ́wọ́ sáà máa bọ́ ọlọ́run ọba sí fáńfàní wọn à ní pé ẹ má pè lọ́wọ́ ẹ pè lágbára ni kúdírà ni kì í ṣe ẹ ní pè ní ọwọ́ báwọn ẹ sọ wípé agbára ọlọ́run ọba ni gbogbo orú àwọn eléyìí kò tọ́ fún mùsùlùmí láti jẹni tí yóò máa dára rẹ̀ láàmú lórí eléyìí ìmọ̀ dára ẹni láàmú ìmọ̀ béèrè irú àwọn ìbéèrè yìí àbí ìmọ̀ yí orúkọ ọlọ́run ọba yìí ìmọ̀ yí ìròyìn ọlọ́run ọba yìí bídà ni àdádálẹ̀ ni nínú ẹ̀sìn torí pé anabi sallallahu alayhi wa sallam anabi ò sọ bẹ́ẹ̀ fún wa àwọn sahaba al-kiram ridwanullahi ta'ala anhum ajma'in àríkà nínú àwọn ọ̀rọ̀ wọn tí wọ́n gbà wá látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam àríkà nínú àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ fúnra wọn pé àwọn orúkọ yẹn o àwọn àròyìn yẹn o àfi ká yí padà ọlọ́run ọba lóhùn lójú sójú rẹ̀ dàbí tàwọn èèyàn ni ọlọ́run ọba lóhùn létí sétí rẹ̀ dàbí tàwọn èèyàn ni ọlọ́run ọba ń sọ fún anabi Nuh pé wasna'il fulka bi'ayunina máa ṣe ọkọ̀ ojú omi pẹ̀lú ojú àwọn ọlọ́run ọba ó náà láàfin rinlẹ̀ pé ọlọ́run ọba ní ojú àní sọ yí pé pẹ̀lú agbára ni kì í ṣe pẹ̀lú ojú lọ́dọ̀ tí wọn kò rí bẹ́ẹ̀ àwọn ò máa ṣe tààrífù rẹ̀ ni wọ́n máa yí padà ni wọ́n á máa fi àwọn ìròyìn àwọn tọ́lọ́run ọba òpera rẹ̀ wọ́n máa fi ròyìn ọlọ́run ọlọ́wọ́ ọ̀nà ọlọ́wọ́ gbọgbọrọ oníkìní kan arúgbó ọjọ́ gbogbo àwọn sọ́kùsọ ọ̀rọ̀ wọ́n máa fi ọlọ́run ọba torí náà jàmá mùsùlùmí àwọn nǹkan márùn-ún tá a kà wọ̀nyí òun náà làwọn nǹkan tí ìmánì ìnígbàgbọ́ nínú ọlọ́run ọba tí máa ń béèrè fún tí yóò jẹ́ kí ìmánì yóò dúró déédéé tí márààrún yìí bá ti pé sínú ọkàn èèyàn ó túmọ̀ sí pé ìgbàgbọ́ rẹ̀ ó ti fẹsẹ̀ múlẹ̀ nìyẹn a ní pé àkọ́kọ́ ń bẹ kò ní pé kéèyàn ó fi rinlẹ̀ nínú ọkàn rẹ̀ nípa pé ọlọ́run ọba ń bẹ kéèyàn ó sì gbọ́dọ̀ máa béèrè nípa pé báwo ni ṣe ń bẹ ìgbà wo ni ti ń bẹ ìgbà wo ni ó máa bẹ dì èèyàn gbọ́dọ̀ béèrè nípa rẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé kéèyàn ó dá ọlọ́run ọba yìí mà téèyàn bá ti dá ọlọ́run ọba yìí mà pé ta gẹ̀ ni wọ́n ń pè ní ọlọ́run ọba a sì sọ fún wa yìí pé a máa dá ọlọ́run ọba yìí mà pẹ̀lú ìmọ̀ ronú sí gbogbo àwọn nǹkan tọ́lọ́run ọba dá a mọ̀ pẹ̀lú àwọn nǹkan ńláńlá tọ́lọ́run ọba dá yìí pé ẹni tó lè ṣe àwọn nǹkan yìí ó túmọ̀ sí pé ẹni tó tóbi tó lágbára ni eléyìí láti pàápàá ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé ká nígbàgbọ́ kájú orinlẹ̀ nínú ọkàn wa ipe ọlọ́run ọba òun lọ́ba tó dá gbogbo ayé pátápátá àti gbogbo tí ń bẹ nínú rẹ̀ òun lọ́ba tó ní kápá lórí rẹ̀ òun lọ́ba tí ń pèsè fún wa òun lọ́ba tí ń yí gbogbo ẹ̀ bó ṣe fẹ́ àti bó ṣe gbà lérò
ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni wípé ká nígbàgbọ́ ká jẹ́ kó rinlẹ̀ nínú ọkàn wa wípé ọlọ́run ọba nìkan ṣoṣo ló tọ́ láti máa fi gbogbo ìjọsìn fún. Gbogbo àwọn anwa'ul ibadat, gbogbo àwọn oríkìíríkì ìjọsìn tó ń bẹ ọlọ́run ọba nìkan ṣoṣo la gbọ́dọ̀ máa fi fún, tó yàtọ̀ láì ní fi fún nǹkan tó yàtọ̀ fún ọlọ́run ọba. ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ká pe ọlọ́run ọba láwọn orúkọ tó pera rẹ̀, ká fún láwọn ìròyìn tí ọlọ́run ọba fún ara rẹ̀. eléyìí náà ni àwọn ọ̀nà márààrún tí yóò jẹ́ kí ìmánì mùsùlùmí tí yóò jẹ́ kó fẹsẹ̀ múlẹ̀. jàmá mùsùlùmí, eléyìí ni àkọ́kọ́ nínú àwọn orígun ìgbàgbọ́ tá ní wípé ká ṣàlàyé nípa rẹ̀. ẹlẹ́ẹ̀kejì ń bẹ òun ni al-imanu bil malaika, ìnígbàgbọ́ nínú àwọn màláìka ọlọ́run ọba. jàmá mùsùlùmí, afáàjẹ́ kó yé wa wípé inna wujudal malaika haqiqatun thabitatun la yumkinu inkaruhu. a gbọ́dọ̀ mọ̀ wípé bíbẹ àwọn màláìka nǹkan kan ni tó jẹ́ wípé ó fẹsẹ̀ múlẹ̀. kò tọ́ fún mùmìnì, kò tọ́ fún mùsùlùmí láti jà á níyàn àbí láti sọ wípé òun ò gbà wípé àwọn màláìka ń bẹ. kò tọ́ fún mùsùlùmí bẹ́ẹ̀. walakin laysa lahum wujudun madiyun hatta nudrikahum bil hawas. ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ̀ wípé bíbẹ tí wọ́n ń bẹ yìí ó jẹ́ nǹkan tó yẹ wípé ó pamọ́ fún wa. a ní ìkápá, kò sí ní kápá ni wa láti mọ̀ wọ́n pẹ̀lú àwọn oríkèé téèyàn fi máa mọ nǹkan. bóyá kéèyàn fọwọ́ kan nǹkan, a rí i pé èèyàn máa mọ nǹkan pẹ̀lú pé kéèyàn fọwọ́ kan pé ní tí mo fọwọ́ kan òun ni màláìkà. àbí kéèyàn ó rí nǹkan ẹni ní tí mo rí òun ni màláìkà. àbí kéèyàn ó gbọ́ nǹkan ní tí mo gbọ́ yìí òun ni màláìkà. kò tọ́ fún wa láǹfààní láti mọ̀ wọ́n pẹ̀lú gbogbo àwọn oríkèé téèyàn fi máa mọ nǹkan. walihada, nítorí ìdí eléyìí àfààní fa innal imana bihim yandariju tahta shumulil iman bil ghaibiyat. eléyìí tá a bá nígbàgbọ́ nínú rẹ̀, ìnígbàgbọ́ nínú àwọn màláìkà ó jẹ́ nǹkan tí yóò darí wa lọ síbi pípé ìmánì nínú nǹkan tó pamọ́. yóò jẹ́ kí ìmánì wó pé níbi àwọn ilmul ghaibiyat àbí àwọn imanul ghaibiyat, àwọn ìmánì pẹ̀lú nǹkan tí ó pamọ́. gẹ́gẹ́ bọ́lá wọn bá ṣe ròyìn àwọn onígbàgbọ́ òdodo nínú al-Qur'anil Karim nínú suratul Baqara ayé ẹlẹ́ẹ̀kẹta. ọlọ́run bá ní alladhina yu'minuna bil ghaib, àwọn tí wọ́n nígbàgbọ́ nípa nǹkan tí ó pamọ́. àwọn náà ní al-Qur'an ni yóò máa jẹ́ hudan lil muttaqin, òun ni yóò máa jẹ́ ìtọ́sọ́nà fún àwọn tí wọ́n nígbàgbọ́ nínú nǹkan tó pamọ́. ó túmọ̀ sí pé àwa mùsùlùmí, àwa mùmìnì, a gbọ́dọ̀ nígbàgbọ́ nínú àwọn nǹkan tó pamọ́. nínú nǹkan tó pamọ́ òun náà làwọn màláìka wà. jàmáà, àwọn màláìka tá à ń sọ yìí, èèyàn gbọ́dọ̀ máa gbìyànjú nípa wípé òun tiẹ̀ fẹ́ mọ báwo ni ìṣẹ̀dá wọn ṣe rí. kò tọ́ fún wa láti jẹ́ni tí yóò máa wádìí nípa wípé báwo ni ìṣẹ̀dá àwọn màláìkà, báwo ló ṣe rí. aw mahiyatihim, àbí kí ni pàápàá wọn gẹ́gẹ́. li'anna idraka haqiqatihim mimma ya'jizu anhu uquluna, torí pé mímọ̀ pàápàá wọn nínú nǹkan tó jẹ́ wípé làákàyè wò lè gbé ni. fayastahillu ta'arrufuna alayhim aqlan wa hissan. eléyìí yóò wá jẹ́ nǹkan tó jẹ́ wípé kò ní tọ́ fún wa, àbí ó jẹ́ nǹkan tó jẹ́ wípé kò ní rọrùn fún wa láti jẹ́ wípé ká mọ̀ wọ́n pẹ̀lú làákàyè, àbí ká mọ̀ wọ́n pẹ̀lú àwọn nǹkan tí èèyàn fi máa mọ nǹkan, bóyá ká gbá nǹkan mú, àbí ká rí nǹkan, àbí ká gbọ́ nípa nǹkan, àbí ká gbọ́ ohun nǹkan. eléyìí ò ní jẹ́ nǹkan tí yóò rọrùn fún wa. ṣùgbọ́n a gbọ́dọ̀ gbà wípé àwọn màláìka wọ́n ń bẹ nígbà tọ́rọ̀ wọn bá ti ròyìn wọn nínú al-Qur'anil Karim. a mọ̀ eléyìí pẹ̀lú àwọn áyà tí Ọlọ́run bá fi ṣàlàyé fún wa nínú al-Qur'an, eléyìí tí èyí ṣe áyà ẹyọ kan nínú al-Qur'anil Karim. Ọlọ́run bá ń sọ fún wa nínú suratul Baqara nínú áyà 98. Ọlọ́run bá ń sọ fún wa níbẹ̀ wípé
من كان عدوا لله وملائكته ورسله وجبريل وميكال فإن الله عدو للكافرين. ọlọ́run ọba ní gbogbo ẹnikẹ́ni tó bá lọ ya ọ̀tá tó lọ mú ọlọ́run ọba ní ọ̀tá wa malaikatihi àtàwọn màláìkà ọlọ́run. ó túmọ̀ sí wípé àwọn màláìkà ń kọ́ ẹnìkan tó ń bẹ ni wọ́n nǹkan kan tó ń bẹ ni wọ́n. ọlọ́run ọba ní ẹni tó bá mú wọn ní ọ̀tá wa rusulihi àtàwọn òjíṣẹ́ ọlọ́run wa Jibril àti màláìkà Jibril wa Mikael àti màláìkà Mikael fa inna Allaha aduwwun lil kafirin. ọlọ́run ọba ní dájúdájú òun ọlọ́run ọba ọ̀tá ni òun jẹ́ fún àwọn kèfèrí jàmá mùsùlùmí. Sheik ẹ̀já wọ àwọn ẹbọ wọ̀nyí. náà ẹ má bínú Sheik torí tọlọ́hún bí adúrú wàhálà tẹ́ ń ṣe lọ́wọ́ yìí tí bá sọ fún yín bí íńtánẹ́ẹ̀tì ṣe slow ó slow bí almost 20-something minutes to 30 minutes late ẹ nà dé pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ọ̀rọ̀ tẹ́ ti sọ sílẹ̀ yìí sìn ó ti wọ 1 hour plus but lọ́dọ̀ àwọn èèyàn tó ń wo 40-something minutes náà ń rí bí 47 minutes òun ló yí wà lọ́dọ̀ wọn na àwọn admin wa send message mi torí pé èmi náà rí lórí ibi báyìí ó cut torí kí ní íńtánẹ́ẹ̀tì wa tá a ti gbé wá ẹ̀ òun ni wọ́n wá ní pé bí a ká gba question díẹ̀ torí pé torí network wa tí ò da yẹn ẹ ti gẹ́tì mi torí tọ́ lọ́hùn. inshallah torí. àti wọ́n tàgì nọ́mbà kí a fi gba question inshallah ta'ala. tó ọlọ́wà ń ṣe rọrùn torí bí network yẹn ń ṣe yẹn ẹ sáré ẹ round up ọ̀rọ̀ yẹn kí n sọ fáwọn admin kan kọ́kọ́ tàgì nọ́mbà sí ibẹ̀ inshallah. a ní pé ọlọ́run ọba àlekè ọlá ó sọ fún wa nínú suratul Baqara nípa wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lọ mú ọlọ́run ọba ní ọ̀tá tó mú àwọn màláìkà ọlọ́run ọba ní ọ̀tá tó mú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ní ọ̀tá pàápàá jùlọ Jibril àti Mikael gbogbo ẹni tó bá ti mú wọn ní ọ̀tá fa inna Allaha aduwwun lil kafirin dájúdájú òun ọlọ́run ọba náà ń kọ́ ọ̀tá ni òun náà jẹ́ fún àwọn kèfèrí òun ọlọ́run ọba náà mú gbogbo orú wọn lọ́tá òun la fi sọ wípé gbogbo àwọn àfẹ́ ẹlẹ́bọ wọ̀nyí ẹ jẹ́ ká wo nǹkan tí wọ́n ń ṣe níṣẹ́ á rí pé àwọn nǹkan tó tako tọlọ́run ọba ni títakò tọlọ́run ọba tí wọ́n wá ń takò tọlọ́run ọba yìí ó túmọ̀ sí pé àwọn náà mú ọlọ́run ọba ní ọ̀tá àwọn màláìkà ọlọ́run ọba ń kọ́ wọ́n mú wọn lọ́tá níbi ìmọ̀ bú màláìkà ọlọ́run ọba pé màláìkà ọlọ́run ọba gọ̀ wa rusulihi àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ń kọ́ wọ́n ń takò tàwọn òjíṣẹ́ ọlọ́run ọba òjíṣẹ́ ọlọ́run ọba ò ní ẹ ṣe báyìí àwọn òní bó ṣe rọ̀ àwọn lọ́rùn lélẹ́yìí á rí i pé gbogbo eléyìí takò tòjíṣẹ́ ọlọ́run ọba ni wa Jibril wa Mikael kéèyàn máa sọ lẹ́nu ara rẹ̀ pé màláìkà Jibril alayhi salatu wassalam kéèyàn máa sọ pé màláìkà Jibril gọ̀ subhanallah á rí i pé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ tí ò dáa ni irú ẹni yìí ó ti mú màláìkà Jibril ó ti mú lọ́tà wọn Mikael kéèyàn sọ yìí pé Mikael sóòrí mi lórí ìjòkó ni kọ́ wa máa ní kójú ọmọ rọ̀ tèmi tí mo ń bẹ lórí ìjòkó ìwọ sì wá gọ̀ báyìí ná subhanallah kéèyàn máa sọ orú ọ̀rọ̀ báyìí tí màláìkà ọlọ́run ọba tó jẹ́ pé ọlọ́run ọba ló gbé sẹ́ràn àwọn tó jẹ́ pé la ya'suna Allaha ma amarahum wa yaf'aluna ma yu'marun tó jẹ́ pé wọ́n èyí yapa ntọ́lọ́run ọba pa wọ́n láṣẹ ntọ́lọ́run ọba bá ní wọ́n ṣe òun náà ni wọ́n ṣe kẹ́nìkan wá máa ní pé òun fẹ́ kọ́ńtró rẹ̀ ṣé wọ́n wá jẹ́ bí ọlọ́run ọba fa inna Allaha aduwwun lil kafirin ọ̀tá ọlọ́run ọba ni wọ́n o abẹ́ ọlọ́run ọba jàmá mùsùlùmí kọ́lọ́n kó má ṣe wá ní ọ̀tá fún gbogbo àwọn tá a kà wọ́n yìí kọ́lọ́n kó ṣe wá ní ẹni tí yóò nígbàgbọ́ pátápátá nínú wọn kó ṣe wá ní ẹni tí yóò máa bẹ lórí ìgbàgbọ́ nínú ọlọ́run ọba ìgbàgbọ́ nínú àwọn màláìkà ìgbàgbọ́ nínú àwọn òjíṣẹ́ ọlọ́run ọba ìgbàgbọ́ nínú àwọn màláìkà ọlọ́run ọba bẹ̀rẹ̀ látòrí màláìkà Jibril tí tó fi lórí gbogbo àwọn màláìkà ọlọ́run ọba abẹ́ ọlọ́run kọ́lọ́n kí ó fi ẹsẹ̀ ìgbàgbọ́ wa kọ́lọ́n kó fi múlẹ̀ kọ́lọ́n kó má ṣe wá ní ẹni tó jẹ́ pé ìgbàgbọ́ rẹ̀ yóò máa dínkù ní gbogbo ìgbà yóò fi wá ní nǹkan kan nínú ìgbàgbọ́ mọ́ abẹ́ ọlọ́run ọba gbogbo iṣẹ́ tá à ń ṣe kọ́lọ́n kó jẹ́ kó bá èyí tí ọlọ́run ọba ń fẹ́ mu kọ́lọ́n kó jẹ́ kó jẹ́ èyí tí ọlọ́run ọba ìyọ́nú sí láàfin wa kan ìyọ́nú ọlọ́run ọba láyé nínú sáré níjọ̀gbọ́n ní àkìyàmà kọ́lọ́n kó sì wá ní ẹni ìyọ́nú rẹ̀ àmín. tó Sheik wa ọlọ́wà bá pọ́n ilé o gbogbo ìdáwọ́lé yín kọ́lọ́n jọ mọ́ṣáájú yọrí sí dáadáa ọ̀là la hawla wala quwwata
ilà abilà ilà ilà azim ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa ẹ jẹ́ má bínú nẹ́tíwọ́ọ̀kì wa yẹn gbogbo àná la mọ̀ pé à ń ṣètò ibi báyìí ta àyè ta change òun ló fà á tí nẹ́tíwọ́ọ̀kì yẹn tó fi worst báyìí òun tó fà á yẹn bọ̀ by Tuesday láṣẹ ọlọ́run íńtánẹ́ẹ̀tì wa máa ti balance dáadáa láṣẹ ọlọ́run jọ máṣe ṣe rọrùn tó ẹni tó bá ní ìbéèrè níwọ̀nba díẹ̀ tẹ́ pé àti ẹ̀ lè sáré gbà bí mo ṣe wà nísìnyí tí mo sẹ́ndì nọ́mbà síta gan kò ì lè yé ẹlòmíì mo post nọ́mbà síta ń sìn tó bá láǹdì sórí ibẹ̀ yẹn àwọn èèyàn tó fẹ́ ó máa léètì kó tó láǹdì àkọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni gbogbo ẹ̀ sáà íńtánẹ́ẹ̀tì ló fà. ọ̀rọ̀ inshallah I'll back to our feet inshallah pẹ̀lú ògbọ́rọ̀. tó ẹ wá ẹ mọ̀ pé torí space ta change yìí ló fà. wọn lọ fẹ́ da gbogbo program. tó wọn sì kò kí gbogbo ilé rọrùn náà ni. bẹ́ẹ̀ ni ajá kí mo ti fóònù nọ́mbà síbẹ̀ nsìn ẹ ká fẹ́ pè ń sìn wọ́n lè pè wọlé inshallah. but kọ́rọ̀ yẹn tó láǹdì lọ́dọ̀ wọn ń tẹ ara sọ pé parí tó bá pẹ́ ní fóònù yín lọ́wọ́ tẹ bá ń wojú fóònù yín tẹ́ ń wo prógámù lọ́wọ́ ẹ rí i pé gbogbo tẹ sọ yẹn after be 20 something minutes ló máa tó láǹdì tán. wàhálà ẹnà ó slow gan nìyẹn. ó slow bàjẹ́ ó slow láyé wọ́n gbọ́njọ́ gbèdà kí á mọ̀ bọ̀ àmàmá lè jẹ́ bẹ́ẹ̀ náà ní títí tá máa fi gbé íńtánẹ́ẹ̀tì wa gbọ̀ngàn dé láṣẹ ọlọ́run tábàlẹ̀ ti gbé dé tó ayé ẹ̀yin afẹ́ ẹlẹ́bọ ayé yín bàjẹ́ tán ni ayé yín ṣe kí ni ó bàjẹ́ tó wà pátá ni kí lẹ́ wí. wọ́n láyé wọn òfìgbà kan wù yàn tẹ́lẹ̀ náà fake life ni wọ́n live fake life. tó ayékáyé. ayé wọn ò dá ẹ̀ tẹ́lẹ̀ náà kò dá fún ọ náà ṣọ́ọ̀tì. tó nọ́mbà ni mò ń tọ̀ lẹ́yìn fún ẹni tó fẹ́ pò wọlé o tó bá ní ìbéèrè kò tiẹ̀ tí ì láǹdì kò tí ì láǹdì ní láǹdì pé kí wọ́n pè wọlé. wà láìdàláì ẹni tó bá ní ìbéèrè kó pè. bátìrì gan lò. yòówó ló ń dún tótótótó. bẹ́ẹ̀ ni. wọ́n yín ní signal nù. ó lò láyé wọ́n gbọ́njọ́ gbé dalẹ̀ kí á mọ̀ ló ṣe. ẹjọ́ fẹ́ pò wọlé o ayé ti wà àti tọ́jú òpó lẹ́fún yìí ẹ rí pé kó tó káwọn èèyàn tó lè pò wọlé ó máa hard torí pé ẹ̀yin sọ̀rọ̀ lọ lórí system fún wọn. bẹ́ẹ̀ni àwọn olè tí mọ̀ yí pé. láyé 20 something minutes ó dẹ̀ hangi wọ́n rò pé ẹ̀yin sọ̀rọ̀ lọ lọ́wọ́ bẹ́ẹ̀ wà ẹ̀yìn. wọ́n rò pé ẹ̀yin sọ̀rọ̀ lọ ni. kìíní ẹ̀ gan-an tí nẹ́tíwọ́ọ̀kì yẹn ò bá dáa a máa kọ́ọ̀tì àwọn èèyàn kúrò wọ́n á máa log in wọ́n á máa log out wọ́n á máa log in wọ́n á máa log out. ok. ẹ jẹ́ kí n pe admin kó táìpù sórí screen pé káwọn èèyàn pò wọlé. káwọn èèyàn pò wọlé bóyá yẹn tó máa. ìyẹn máa tún help a bit ìyẹn máa help a bit pé kọ́ pò wọlé nsìn network yẹn ló slow question and answer la ní di nsìn.
tó nẹ́tíwọ́ọ̀kì ni o fún ẹ̀yin tẹ́ ẹ mọ ohun tí tó ń lọ tó láṣẹ ọlọ́run Sheik tó bá di ní Monday ìjọ Monday náà nẹ́tíwọ́ọ̀kì ẹ̀ ò tí lè fi bẹ́ẹ̀ kò lè tí balance náà ṣùgbọ́n ọjọ́ Tuesday láṣẹ ọlọ́run wọ́n ti gbé dé upper Monday lọ́hùn upper Monday lọ́hùn kí ni Monday yẹn náà ẹ jẹ́ kí n wo date ìjọ Monday léyìí Monday lè máa jẹ́ 16 upper wa náà máa jẹ́ 23. mo ti máa travel ẹ tẹ́lẹ̀. Okay. Bàmá ti padà dé. Inshallah. Inshallah. Àtàwọn ọmọ ẹlẹ́tì máa sáré lọ máa padà. Ọlọ́run sì ń rọrùn pẹ̀lú ògbọ́ra. Àmín. Lọ́sọ yín. Àmín. Okay. Yeah, 23 náà ló máa jẹ. Torí mo ní èèyàn mi kan tó ń bọ̀ ní London. Okay. Bọ́dẹ̀ ṣe ń bọ̀ yẹn mo gbúdọ̀ attend sí wọn. Bẹ́ẹ̀ bí mo ti bá fẹ́ travel gan-an ẹ gbọ́dọ̀ fún wọn. mo gbúdọ̀ fún ọ láyè. Mo gbúdọ̀ fún ọ láyè láti máa lọ ibi kankan kò ń ṣe ẹni tí ẹ pé wọ́n mọ̀ lù wá ń bíbá yìí ni àwọn àtìyàwó wọn dẹ̀ lọ́jọ́ ń bọ̀ èmi mo gbọ́dọ̀ attend sí wọn. Torí ẹ gbọ́dọ̀ attend sí wọn láti mú wọn káàkiri gbogbo àwọn bẹ́ẹ̀ ni ẹgbẹ́ owó dé. bẹ́ẹ̀ ni Ọ̀dà bẹ́ẹ̀. Ọlọ́run bá fi sọ̀rọ̀ sọ wọn dé inshallah. àmín àwọn àtìyàwó wọn lọ́jọ́ ń bọ̀ ọlọ́run ṣàánú wa. tó Àmín. nẹ́tíwọ́ọ̀kì wa ni ò gbádùn ẹ̀yin ìyàwó ẹ̀yin bàbá wa o tó bá di ní ọ̀sẹ̀ tó ń bọ̀ àti balance dáadáa Inshallah. ẹ pò wọlé ẹ dábẹ́ pọ̀ wọlé admit ó ti lọ send sí wọ́n sùn. Okay. Call in now. Let's call in. Ìyẹn ti ń kọ́ ó ti ń kọ́ sórí ibẹ̀. Okay. Fáwọn ẹni tó fẹ́ béèrè torí wọn ọmọ wọn rò pé yìí ń sọ̀rọ̀ lọ́wọ́ ni. Okay. Ọ̀rọ̀ yìí ń lọ. Ìgbà tó ti jẹ́ 20 minutes 20 minutes late. Ó kàn ń róòlù lọ ni. Okay. Ó kàn ń róòlù lọ ni. Ó ti léètì jù. Yàrá ti fún ọ bí àrùn. For 20 minutes late. Ó ti late gan. Almost 30 minutes late nísẹ̀. Wàláì. Íńtánẹ́ẹ̀tì ó kàn ń róòlù mi báyìí kò tiẹ̀ tó wà. Ó ti pọ̀ jù. Ń bọ̀ o, máa rí nsìn. Kíní kan 55. 55 minutes ló wà mí báyìí sí ó dẹ̀ wà ní 24 minutes 30 minutes late ni ó dẹ̀ àmà late sí lọ ni mọ tó ṣẹlẹ̀ Sheik Now. ẹ má jẹ́ ká dára wa láàmú Okay. torí ó ń stop lọ́dọ̀ àwọn èèyàn tó wo program Okay. a máa stop a máa lọ a máa stop a máa lọ ohun tó fa late yẹn ni tó bá ẹ jẹ́ ká filẹ̀. Okay. Ká má wulẹ̀ ṣòpò dára wa láàmú pé à ń waste time data àwọn èèyàn dẹ̀ ń jogo àwọn èèyàn tẹ́ bá lọ wò tàbá kò lórí program ọ̀sìn ẹ̀yẹn lọ wọlé sórí program ẹ̀ wò ẹ má wo gbà tó máa tán. Kẹ́ lọ wo gbà tó máa tán kájẹ́ pọ́n dání Facebook ni là ń lò ní tí nẹ́tíwọ́ọ̀kì ò bá dáa kò yà mọ́ dáa but torí púpọ̀ ìṣọ́ dání Facebook là ń lò. Okay. Facebook kọ́ ló ń broadcast wa akọ̀ connect mọ́ Facebook ni n tó fà tó fi delay ni Ó ti yé. nǹkan ló ń broadcast wa anyway ẹ jẹ́ ká pa ojú ètò dé torí ká máa fi waste credit àwọn ẹlòmíì ẹ wòrán ó kàn ẹ̀rọ yí ipò tẹ́ bá rẹ̀ ẹ̀rọ ó rólù ni. Ó rólù lókè rẹ̀ bẹ́ẹ̀ ni.
yóò máa stop yóò máa tún continue. n tó fà á nìyẹn program rẹ̀ àwọn èèyàn wọlé wọ́n ń jáde tó kọ́lọ́ ṣàlùwà ẹ jẹ́ ká pojú ètò ni tó ẹ ṣàdúrà tó bá di ní next week láṣẹ Ọlọ́run continue láti ìta ti stop. ọ̀la ń sìn ní mo bí máa ṣe báwọn ẹ̀yin onísúfí ẹ má lọ rò pé bóyá ẹ̀yin Tìjàníyà tí nẹ́tíwọ́ọ̀kì ò bá da lọ́la tí bá ṣe program tí nẹ́tíwọ́ọ̀kì ò bá ti da ẹ máa expect mi gbàjá máa gbélé ó yìí tún lọ pé mi ò ń gbà èmi ò gbà ó máa ṣe part 1 part 2 ni mi ìyàmọ̀ nígbà question and answer ni máa ṣe ti gbọ́ pé ṣé mùsùlùmí lẹ́yìn Tìjàníyà tó tọ́ lẹ gbọ́ lẹ́nu mi abẹ́ ṣe tó ṣé kò ẹ ṣàdúrà fún wa ká pojú ètò ìdè kọ́lọ́jọ́ má ṣe àṣìjú àánú ẹ̀ gbogbo ọlọ́jọ́ má ṣe àyọrú sí wa. àmín Allah. tó alhamdulillah èyí tí a tún ṣe ní alẹ́ yìí kọ́lọ́n kí ọgbà ní ìbádà fún wa kọ́lọ́n kí ọyọ́nu sí fún wa. اللهم أخلصنا في القول والعمل اللهم أخلصنا في القول والعمل اللهم اخلصنا في القول والعمل ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وآله وأصحابه الأخيار وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت ونستغفرك ونتوب إليك آمين. tó bá di lọ́la ẹja pàdé kọlọ́ba bá ṣe ṣe rọrùn tó assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا رسول الله. asalaamu alaikum gbogbo mùsùlùmí gẹ́gẹ́ bá a ṣe mọ̀ wípé díẹ̀díẹ̀ ládìẹ ń diẹ kálí bá wa ṣe hajj rọrùn lọ́dún tó ń bọ̀ níléeṣẹ́ hajj masrur ṣe sílẹ̀kùn àǹfààní san díẹ̀díẹ̀ fún gbogbo ẹni tó ń jàrán kan Mákà Mádínà ẹkú tìmọ̀tiwa níléeṣẹ́ hajj masrur wípé bá a ti wí là ṣe ìtọ́jú tó gáyàtà fáwọn alálàájì wa ilégbé rọrùn ní Mákà àti Mádínà ọkọ̀ lọ́yẹ lóòrèkóòrè síárà ọ̀fẹ́ pẹ̀lú àwọn àfa onímọ̀ oúnjẹ tó dóṣò lẹ́ẹ̀mejì lójúmọ́ fáwọn tó sanwó ẹ̀ ilégbé tó jọjú ní Mẹ́kà òun Mẹ̀dínà mélòó la fẹ́ kàlẹ́ yàn dípèlé ẹ wá gbọ́ o umrah Ramadan 2020 May 10 lágbéra tá a sì padà dé ní May 25 ká tó wá ṣe hajj ní July 20 sí August 10 ẹ̀yà lọ fowókọ́lẹ̀ ní hajj masruru tó wà ní Ajadilawa Central Mosque No. 24 Tokunbo Street Lagos Island tàbí kẹ́ ẹ pé Amir Komorudin Ajala sórí 08023364653 ẹni tó mọ̀nà ló yẹ ká tẹ̀lé hajj masruru làwọn bá lọ.